ولم يكن له كفوا أحد آمين 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 يا الله. Fatiha lókùtà sí Suratul Fatiha odidi kan bẹ̀rẹ̀ láti rí alájí àgbà tòní. أدام الله حياته. Gbogbo tí ń jẹ́ alájí àgbà lọ́kùnrin lóbìnrin bàbá ń ṣàdúrà pé gbogbo ọmọ alájí àgbà àrọ́mọdọ́mọ alájí àgbà ẹni ọba wù kó yọ rẹ̀ kó mbẹ́ ọlọ́mọdé á máa padà sí aburú. Al-Fatiha. بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. àwọn olóòní ọ̀fọ̀ ní àwọn bàbá wa ń lé alómọ́ta bàbá wa Sheikh Musa Al-Falla, bàbá wa Sheikh Abdul Wahhab As-Sunusi alómọ́ta, bàbá wa Sheikh Mahmud Al-Falla alómọ́ta rahimahumullahu jami'an. ìwádìí bàbá wa tó ṣẹ́kù tàwájú kó tí lónìí bàbá wa Sheikh ẹ dákun bọ́rọ̀ bá rí bẹ́ẹ̀ wọ́n ó sì pè àgbàlagbà ló kọ ìpè wọ́n ló kọ o káàyàn bá lè mọ̀ pé àwọn bàbá ní wí ni o bàbá gbogbo wa ayakumullah arakumullah arakumullah. bàbá wa Sheikh Dhun-Nurayn bàbá wa míríkì mo rí pé ẹlòmí ò ní súnúrí ní Dhun-Nurayn dókítọ̀ ilé oró Dhun-Nurayn ọ̀hún bó ti ẹ̀mí ń gbà yọ̀ǹda kí wò ní bàbá ọlọ́wọ̀n ní jẹ́ bà padà sí aburú. Àmín. ẹ wá ní ṣe ní ìtàkẹ́ dágbére fáyé. Àmín. yá ẹ̀yẹ tí wọ́n ṣe yìí náà tó ọ̀gbọ̀rọ̀ má lọ ọlọ́run tó jẹ́ àjọ sọgọ́rùn ọdún méjì tó ń bọ̀. Àmín. ẹni tí ọba wù kọ́ mọ́ sí àmì o. Àmín. àwọn tó lò nínú lábẹ́bẹ́ à ń lọ bí àdúrà bẹ̀rẹ̀ èyí wọn lámà á dákun àti bẹ́ńjò kólẹ̀ bàbá kéèmì yàwó ti dé bàbá Sheikh Nurayn àfáwà Amidi Gama wọ́n ti wà Sheikh Maruf bàbá wa secretary mason board bàbá Sheikh wa àfànlá ọlọ́run sí ẹ̀yìn náà lẹ́ tó jòkó dáadáa yìí ọgọ́rùn ọdún tó ń bọ̀ àjọ sí ni ẹ̀sẹ̀ àmì bàbá wa níwàásí ti wà lára ní bàbá wa Sheikh wa bàbá àfànlá bàbá Sheikh Abdulrasheed àfáwà eléhoro doctor wọ́n ṣiṣẹ́ gbà ní wọ́n ẹ̀sẹ̀ kó wà sí kan nísìnyí wọn ò sì tí ò tó gbogbo ẹ̀ papọ̀ nígbà mo ti gbọ́ wọn ẹ̀dá pẹ̀jì nǹkan kan dọ́rọ̀ tèmi náà àbá àjòkó báyìí lọ́wọ́ bẹ̀rẹ̀ àwọn akẹ́fẹ́ máa pariwo bàbá wa aláwáyé ni ẹ̀yin wo lẹ́ ń pariwo ń bẹ̀ wọ́n sì ṣe wẹ́ sí Allahu akbar ìlú ńlá àbá aláwáyé akíyè sí jòkó ẹ̀dá gbogbo àwọn tí wọ́n jáwọn àlejò wa akí wọn à ń lọ bí àdúrà bẹ̀rẹ̀ bàbá tí wọ́n sàdúrà bẹ̀rẹ̀ àfọwà Sheikh Abdul Latif ẹlẹ́wù ẹ̀tù wọ́n ní ẹ̀yà gbogbo tí ń bẹ̀rẹ̀ ọ̀mí ní ìṣẹ́jú méjì bá àti mọ́sán sáàsáàfì láàmì ẹ̀sẹ̀ bẹ́ẹ̀ kẹfẹ̀ kankan lè gbẹ̀dọ́rẹ́ àsìkò ní o torí àsìkò ní o ẹ̀yọ́ fẹ́ kí as-salatu ala nabiyyil karim Allahumma salli ala sayyidina wa maulana Muhammadin salatan turdika wa turdi wa tarda biha anna ya rabbal alamin hasbunallahu wa ni'mal wakil ni'mal mawla wa ni'mal nasir subhanallahi wa bihamdihi subhanallahi alazim subhanallahi wa bihamdihi subhanallahi alazim subhanallahi wa bihamdihi subhanallahi alazim ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا افرج علينا صبرا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار الفاتحة. بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. wọ́n ní kí bàbá wa àgbà adékílé kúkọ́ máa wulẹ̀
bàbá bí professor wọ́n bí lọ́yà wọ́n bí sam Sheikh Muyideen afáàtàkán ọlọ́run níbara ní bàbá bí n tọ́ dáa wọ́n lora wọn fún ẹ̀kọ́ Islam ọlọ́run wá ní gbogbo táwọn èèyàn dì tó ló fílẹ̀ káwọn mọ́ dì wọ́n sì dì ọlọ́run àmọ́ yìí tá tọrọ ń bẹ̀ nísìn alájà gbò ní rìsọ́ọ̀tì ti dáyé ẹ̀gbọ́ àmọ́ gbogbo téèyàn máa ń dì láyé làwọn ọmọ wọn dà tí wọ́n dá ìdákúdà kò sí tọ́mọ bàbá ṣe láyé tí wọ́n dọ̀gá mẹ́ bàbá bọ́lọ̀ ti ṣe fẹ́yìn náà ọlọ́wọ́n jẹ́ mọ́ bẹ dáadáa àmín bàbá ní wàhálì sáàlù olíga wáṣọ àrùn sọ̀dáfà ti nẹ́sì tá ń já fún wọn 2005-2006 àfáàwà tí ó kí Kùránì ẹ̀dàkùn ẹnìkan ara ń sọ mí pé kí àwọn ẹ̀yà gbogbo ẹ̀yà wa ọlọ́run níjẹ́ máa padà sí aburú o àmín àwọn ọkùnrin fẹ́ bá yín sàmí wọ́n bí sí ni o àmín ẹ̀ sàmí fúnra yín ọlọ́run jẹ́ máa bẹ dáadáa àmín yọ kí àwọn tó ti lọ àwọn tí wọ́n kù ní ara rẹ̀ ọlá jẹ́ kan oṣù ọlọ́run afa Yusuf tòlótòló onítòlótòló bismillah wá gbà yìí kó méjì pọ̀ ayọ̀ fi lè máa bó sí wá sí. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم ومن أحسن قولا مما دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين ولا تستوي الحسنة ولا السيئة ادفع بالتي هي أحسن فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميم وما يلقاها إلى الذين صبروا وما يلقاها إلا ذو حظ عظيم صدق الله العظيم. àwọn èèyàn gbé ọlọ́run tóbi dáadáa dáadáa kò ká gbọ́ ọlọ́run tóbi lẹ́ẹ̀kan sí Allahu Akbar. ọlọ́run bá dúpẹ́ àfà tó kí Al-Qur'an ọlọ́run kó san lẹ́san rí ọlọ́run jọ rí ọmọ dùn sí ọlọ́run jọ já síbi tó dáa fún àwọn èèyàn sá ṣé kí ló ṣe ọ́ Àmín. o lérí àmì ni Àmín. ọlọ́run wọlé àwọlé àfà wa gbà àfà bàbá wa lájẹ́ àgbà lókè léèlè akẹ́rọ̀ fún mọ́ padà wí bí i lónìí
bàbá alájí àgbà lókè lélè mo ti kọ́kọ́ wí tẹ́lẹ̀ 2014 wọ́n wá ní rárá àmọ́ mo ti wí láyé yí báyìí bàbá alájí àgbà lókè lélè àwọn ọmọ alájí àgbà náà ní wọ́n kọ́ yàn súnmọ́ra alájí àgbà yọ̀ǹda wọn pẹ̀lú àdúrà ó sì jásí nǹkan rí fún wọn Allahu akbar tó tó ọlọ́run wàláhì pẹ̀lú àdúrà ìtàn ni mo gbọ́ o kọ́dẹ̀ ẹni ọ́sọ̀ tàn náà fún àfáwà Ishaq ayára ni wọ́n sọ wọ́n láwọn bẹ̀mẹ̀jọ náà pé tọ́kọ̀ ráyè mọ́ àmọ́ pẹ̀lú ògo ọlọ́run gbogbo bí tí bá ń lọ náà yóò máa já sí dáadáa fún ayọ̀ǹda rẹ̀ ẹni ọba sí ní ẹ̀tàn bí i àbá sọ lójú ẹ̀ tí ọba rí bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kejì tí sọ lójú wọn ni òní ni wọ́n wá yanjú ẹ̀ pẹ́tọ̀ kò rí bẹ́ẹ̀ o ní ìyá dákẹ́ Sheikh Abdul Yakeen bàbá alámáyọ̀ ọlọ́run ní fara ní ètò tọ́kànlá ń lọ bí àmẹ́mẹ́ kí bàbá wa Dr. Owóyalé kéré nú ayé ẹ̀ sì ní kéré yọ́ ba ẹnu máìkì tí bá mú dání tí bá rí yín sì kí yọ́ ba ẹnu tèmi náà ọlọ́run jẹ máa bẹ dáadáa ẹ̀rọ agbọ́ bẹ́ẹ̀ ètò tọ́kàn tá ń lọ bẹ̀ nísìn òun náà ní káwọn jàmáà tí wọ́n ka ilqa'ul qasaid àmọ́ bàbá ni yọ́ máa tọ̀dọ̀ wọn gbà wọn ti déhùn àwọn bàbá ìtọ́kàn nísìn aago 5 wọ́n ní máìkì ọdọ́dọ̀ bàbá wọ́n wà sí a sì rí mánéjì bẹ́ẹ̀ ẹ̀yìn tẹ́ kakọ̀ sí ìdá ìdákùn ìṣẹ́jú kọ̀ọ̀kan agbàmọ̀lá eléyìí lọ dáṣà àbáwa ẹni àkọ́kọ́ ni Kamaluddin Alákùkọ wọ́n náà tí ó kakọ̀ sí ìdánù kọ̀ sí ìdá ọgbọ́ba ìṣẹ́jú kan gbogbo ẹni tó kìí ẹmọ ti bọ́ kí wọ́n bẹ̀rẹ̀ rẹ̀ bẹ́ẹ̀ mo fà náà ibi ọgbogbo mọ̀kọ̀ dìmọ́jì àti bọ́ sí. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. قصيدة بعنوان ألا هو موسى ذا رئيس المعلمين. سلام على من بالهدى قد تجملا وأسدى لنا علما فأعلم وأجمله. قضى عمره في العلم درب هداية يديح التجى كالنجم كان مكملا. هلا هو موسى ذا رئيس المعلمين تراه وقورا في الحديث معللا. فيا نعم من علمت بالخلق إنه قواعد علم في العلوم مفضلا. وسار على نهج الكمال محمد تناهي له في العمر ليس مغفلا. فيا ربنا الغفور فأغفر لشيخنا أنير قبره نورا منيا مسلسلا. السلام عليكم. bí mọ̀sálsálà wọn náà ó tó afọ́ Salih Ahmad Al-Fawzani aina huwa ya'ti kana hadiran bàbá lisanu sheikh afá mi bàbá sí ìfọ́lọ̀ sọ ẹ máa wọlé chairman dáwà kọmitì nù. السلام عليكم ورحمة الله تعالى وبركاته. في هذا الاحتفال بالعيد القرني لزمرتنا الحنون أود أن ألقي قصيدة بعنوان نحيا لنرفع للكمال لواءنا. فالزمرة الأولى لأصل أصولي يا زمرتي يا روضة العلم التي تحيي النفوس
بمائها المعسول أنت التي أعلاك ربك بالهدى أنت التي أعلاك ربك بالهدى والعلم والآداب والتفصيل علمت أبناء البلاد معارفا حتى غدوا علماء هذا الجيل وسقيت بالجد القرائح زمزما فتفتحت أفكار كل جليل قرن وشمسك لا تغيب مضى على الإنجاز والإبداع والتحصيل بك كعبة الخيرات بك كعبة الخيرات يبلغ ظلمنا ما رامه باليسر والتسهيل والسلام عليكم. afa Abdulkabir Muhammad Abdulkabir Mahmoud Alfanla níṣẹ́jú kan akramakumullah ẹni máa sọ́nso tọ́. قصيدة بعنوان إلى القيامة نلقى شيخ الفنلا ذكراك يبقى ولا ننساك الفنلا لما فعلت من الخيرات الفنلا لما ذرأت من الإحسان الفنلا وما طلبت لنا شرع الفنلا وما ذكرناك إلا بالتقى وكذا صفاء قلب وحلم شيخ الفنلا إلى القيامة نلقى شيخ الفنلا يا رب زد رحمة للشيخ الفنلا. السلام عليكم. afa bismillah ẹ̀rọ láti inú agbolé bismillah. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. عنوان القصيدة موسى كليم الله فهو رئيسنا. ذكر الكريم سنة الأبرار ولذا أبجلك أبا العرفان. شمس تنير بنورها الأكوان علم غزير راسخ البرهان بحر غزير الكنز والدرات عن بحثه الناس في الحيران. أسد يقاتل من يعادي ديننا عزة يجنبنا عن الطغيان. علم يقود القوم بالطاعات بطل شديد على العدى الشيطان. هل أنت تعرف من أروم بقولتي رجل كريم صاحب العرفان. موسى كليم الله فهو رئيسنا ورئيس كل معلم الفتيان. barakallahu fikum wọ́n ti parí ẹ̀ ọlọ́mbà àfá ìmọ́mọ́ àti ìran bàbá mọ́mọ́ ládíwọlé bàbá wa sheikh wa sultan ẹ máa wọlẹ̀ inṣáàlá afakumullah ayakumullah. As-salatu ala nabiyyil karimi ẹ mọ̀ páyì tá ti wáyé àìtọ́ tí máa hó sàṣàlátù ní ẹ̀tí wá jẹ́ a máa mí síjọ jímọ̀ báhùn ẹwà jẹ́ páyé ọmọ sọ pé gbà tí ìsíjọ jímọ̀ ní sáwà àwọn afásàlátù wá sílé kọ́hùn as-salatu ala nabiyyil karimi. wíwà wá ń bí ní ìrọ̀lẹ́ tòní a wà lọ́dọ̀ àwọn àlùfáà wa lóòótọ́ wíwà ń bí wa àwọn yóò pé bólá wà á máa sọ pé àwà láǹsá ìsìlámì àmọ́ Yorùbá ní bílí ọ̀bá jó kan lé bílí ọ̀bá kan lé kèé jájò ràn ilé alọ́mọ́tà náà lọ pààlà pẹ̀lú iléèwé àǹsá ìsìlámì ọwá fi ń já sí wípé a fi mímọ̀ wá sọ́dọ̀ àwọn àlùfáà wa nílé àgbàní ilé àlùbáríkà ilé alọ́mọ́tà fi ṣe àmì pé ibi tá a láyè sí òun náà nínú ànsárù níyìn tó bá ń bá sọ pé bọ́lá wà lónìí ilé alọ́mọ́tà náà la wà. gẹ́gẹ́ bí ètò tí az-Zumratul Adabiyya al-Kamaliyya ilé kéwú àlùbáríkà ní
èyí tó ti pilẹ̀ tó bẹ̀rẹ̀ láti 1926 lẹ́yìn ìpapòdà bàbá wa àfá àgbà Mọ̀lánà Sheikh Tajul Adab ní 1924. Bàbá wa Alhaji àgbà bó ti ẹ̀fẹ́ bó ṣe pé nítorí pé nǹkan tí wọ́n ń pè ní ìtàn ọ̀gá wa ṣáájú Ànábì Muhammad bẹ́ẹ̀ bá gbàgbé táwọn èèyàn bá ń sọ̀rọ̀ nípa hijira tí hijira wọn ń jẹ́ pé táwọn bá ń sayẹ rẹ̀ ń jẹ́ awal Muharram àrítàn tó sọ pé kìí ṣe awal Muharram ní hijira gangan ṣẹlẹ̀ ṣùgbọ́n nínú tàn èyí ó dì kan mú ni kódà àrítàn tó sọ fún wa pé 1922 àgbọ̀ bẹ́ẹ̀ alhamdulillah ṣùgbọ́n ìta àdìmú only ní 1924 tó ń jẹ́ pé 1922 làáfà àgbà síwọ́ ọ̀sẹ́ ni wọ́n papòdà. Àwọn àwòwá ni àwọn àpìlẹ̀ lọ́dọ̀ bàbá wa Alhaji àgbà. Àwọn àpìlẹ̀ lọ́dọ̀ bàbá wa Alhaji àgbà tó ṣe pé gúngún ẹ̀mí ló jẹ́rú wa ìyọ́ bá wọn. Gúngún ẹ̀mí tálàjí àgbà gùn lẹ́mìí ló jẹ́rú wa ìyọ́ bá wọn. Nítorí pé ńgbà tá a délé kéwú abá bàbá wa Alhaji àgbà lágbàlagbà náà ni àgbàlagbà la báwọn bàbá bẹ́ẹ̀ sì ni gbogbo àwa tá à ń jọ ń jẹ́ ọmọ bàbá abá bàbá lágbàlagbà gbogbo ẹni wọlé kéwú ọlọ́run mọ́sàjá rí àwọn àgbàlagbà wa pẹ́ gbogbo ẹni tí wọ́n mọ̀ pé 70 làwọn wọlé kéwú àwọn tí wọ́n wọlé kéwú ní 70 80 àgbàlagbà náà wọ́n bá bàbá kì í ṣe pé bẹ́ẹ̀ wọ́n ra àgbà fún bàbá àgbà òun náà lọ́lọ́run tún wá fi ta àwọn àdàbíyà lọ́rẹ tírú bàbá wa Ra'isul Muallimin táwọn náà fi gùn lẹ́mìí débi tírú wa kẹ́kẹ̀kẹ́ yìí fi ń sọ pé àbá wọn gbogbo ẹ̀mí òun lọ́lọ́run fi ta àwọn àdàbíyà lọ́rẹ tírú wa yìí fi ń lè sọ pé àbá bàbá gbà apá òkági apá òkẹ́ni ọlọ́run gbogbo ẹ̀mí lọ́lọ́run fi ta àwọn àdàbíyà lọ́rẹ nírú wa yìí fi lè máa sọ wípé wọ́n lẹ́nìkan jẹ́ eléré ọmọ kéwú gbogbo àdàbíyà kárí ayé káwá sọ pé ruwa yìí bá ru bàbá wa gbà bàbá wa Fadilatu Sheikh Al-Qadi Kuranga Adébáyọ̀ adamallahu hayatahu wọ́n gùn lẹ́mìí la fi bá wọn wọ́n gùn lẹ́mìí la fi bá bàbá wa gbà tí wọ́n jẹ́ àkọ́kọ́ míṣánná fún Ansar Islam bàbá ńlẹ̀lá bàbá ibi sálà bàbá Sheikh Abdulwahab bin Sheikh Muhammad Mubashir la fi bá wọn gúngún ẹ̀mí ni gúngún ẹ̀mí wọn náà òun lọ àwọn celebrate wípé wọ́n já sí pé níjó ní ni bàbá ló mọ́ta ṣẹ̀ṣẹ̀ lọ àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run níjó ní ẹ̀rí pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ gúngún ẹ̀mí yìí bàbá wa tí wọ́n ṣe wá àti fún wa lónìí nínú àwọn àfáà wa àgbà tọ́lọ́run tó ń fi gúngún ẹ̀mí ta wọn lọ́rẹ táwa fi bá wọn náà ní bàbá wa Wazirul Muslimin fún gbogbo ilẹ̀ Yorùbá àti Ondo àti Delta adamallahu hayatahu olùkọ́ àgbà sọ̀rọ̀sọ̀rọ̀ tí wọ́n bá sì ń sọ téèyàn máa rí ọgbọ́n àti òye nínú ọ̀rọ̀ wọn àwa ìsáàbà da bàbá àgbà Adékẹ́lékún láàmú kékun wọn fa áyà àìsáàbà retí áyà nítorí pé dhikirul awliya tunzilu rahma ìmọ̀ dákọ̀ pé lọ́dún báyìí bàbá báyìí ṣe báyìí nígbà báyìí ṣe báyìí gan lásán yóò sì ti yó wájú ká sọ wípé à ń retí àyà kan púpọ̀ lẹ́nu wọn lọ àmọ́ gbogbo ẹ̀ lọ́ba mi bọ̀ wọn gbogbo ẹ̀ lọ́lọ́run bọ̀ wọn ọlọ́run dákun mọ́sà jẹ́ kẹ́mi bàbá wa gbà Adékẹ́lékún ọlọ́run jẹ́ kẹ́mi wọn gùn sí fún wa àkí gbogbo ẹbí bàbá wa gbà Mọ̀lánà Fadilatu Sheikh Musa Alfanla Alomata wípé ẹkú àlejò Alhaji àgbà ẹkú àlejò ilé kéwú bàbá ẹ̀rí nǹkan tá à ń ṣe ó nítumọ̀ tí fámílì ọba máa béèrè pé à ń gbọ́ wọn ni wọ́n ń bọ̀ wá kí ni wọ́n ń bọ̀ wá ṣe ilé kéwú tó pòdúsì bàbá ẹrú bàbá Alomata ilé kéwú tó pòdúsì wọn ilé kéwú yẹn wá wà láti gbà náà títí dìsín àwa gbé ìrántí àgbẹ̀ wa bá bàbá ilé kéwú tó produce baba albarka
tí Ọlọ́run ní kẹ́mi wọn ó gùn bàbá wa Fadilatu Sheikh Dhu Nurain Alfanla Alumata wọ́n bẹ pẹ̀lú tiwafa àbí ṣe ìbáni bàbá ó dìde bàbá anakunla ní sàárẹ̀ Allahu Akbar Allahu Akbar ilé kéwú tó produce irú àwọn bàbá yìí léyìí tó ṣe wípé ìjókòó yìí ọmọ ṣí ọ̀nà fún gbogbo àwọn tá a máa ṣe báàfù níbi àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan tí wọ́n máa rú wa lójú pé ẹ lọ́dọ̀ bàbá tọ́sẹ̀kù ńlẹ̀ wa ńlẹ̀ Alumata ẹ lọ béèrè ọ̀rọ̀ 1940 lọ́wọ́ wọn ẹ béèrè 1950 lọ́wọ́ wọn tí wọn ó sì máa sọ tí wọn ò ní kílòlò bàbá ọlọmọsàjáre yín pẹ́. ilé kéwà alibarika tó produce almarhum Fadilatu Sheikh Abdulwahab Sunusi Almadani Alumata rahimahullahu ta'ala ọlọ́run dákun mọ́sà bá wa kẹ́ wọn. irú ilé kéwù ni tó produce irú àwọn ẹni ni wọ́n wá gbé wá sí wa lónìí ní ìrántí ilé kéwù àwọn bàbá yìí. ilé kéwù alibarika tó produce bàbá alákìtìyàn ni oníyànjú olùkọ́nilẹ́kọ̀ọ́ ẹ̀rí bàbá wa Sheikh Alhaji Mahmood Alfanla Alumata ẹ̀rí tó sì pé wọ́n ṣe chairman Ansar Islam ni wọ́n fi síwọ́ ọ̀sẹ́ chairman Ansar Islam ti Ìlọrin branch wọ́n ní gbogbo ìyànjú wọn gbogbo wàhálà wọn wọ́n ṣe lórí ẹ̀sìn ilé kí ó tó produce wọn ònàwà gbé wá sí wa lónìí wípé ilé wa ilé àlùbáríkà ni ilé Alumata nígbà wa lálejò lónìí o àwọn bàbá wa tá a sì wá fi ìjókòó náà sọ lóko tá a wá fi rántí nìyí pé ilé kéwú wọn àyè àlùbáríkà wọn. bàbá wa gbà Sẹ́ríkì Màlámẹ́yì ẹ bá ń sọ pé adamallahu wa hayatahu àyìn gbọ́ dáadáa ẹni adamallahu wa hayatahu bis-sihhati wal-amni wal-afiya ọlọ́run jẹ́ bàbá ọmọ bẹ dáadáa ní gbogbo ìgbà. bàbá wa Sẹ́ríkì Màlámẹ́yì gẹ́gẹ́ bá a ti bá a lọ́dọ̀ wọn wọ́n jẹ́ ọmọ kéwú Zumra àmọ́ wọ́n mú bàbá wọ́n jẹ́ gbogbo ayé ọmọ pé bàbá wa Alfanla Alumata là àfa mi ẹ̀rí nínú ilé kéwú náà wọ́n tún má àfa wọn ni àfa àwọn àfa mi àwọn alájà Alfanla àwọn alájà Alfanla àwọn alájà Alfanla la ilaha illallah ẹ̀mí gbogbo mà dáa púpọ̀ o gbogbo tí ń jọ mà dàbí yà dákun gbogbo tí ọba níjẹ́ mi rè ó kúrú ni ọ wá ẹ̀mí gbogbo dáa púpọ̀ ẹ̀mí gbogbo dáa púpọ̀ nítorí pé à ń so asoríire lára àwọn bàbá yìí pẹ̀lú ẹ̀mí gúngùn àti ọ̀pọ̀lọpọ̀ àlàáfíà tí Ọlọ́run ní kí bàbá kọ́ wọn wọ́n sì gbẹ̀kọ́ bàbá kọ́ wọn ní ìdúró tọ́lọ́run ní èjì yìí ó gbógbó sí ní èjì yìí ó gbógbó kúgbó Ọlọ́run sàjárí bàbá àgbà Adékìlékún pẹ́ gẹ́gẹ́ bá àti máa sábà ṣe Ọlọ́run sábà wa ṣe lónìí bá àti ń ṣe ti ń dá látẹ̀yìnwá ogún ìṣẹ́jú là máa fún àwọn àfọ̀níwàásí ẹ dákun bá gbogbo tó yẹ kí n gbé fún wa bá ti nílùú ẹ máa fún mi láà o ogún kẹ́nà ọ máa sọ̀rọ̀ ẹ̀yìn ni so àyí nítorí àsìkò a máa fi àsìkò sí i nítorí ká lè bá rí àwọn ilé wa ilé àlùbáríkà tí wọ́n ń gbà wá lálejò ká lè rí wọn kí wọ́n ní kí bàbá wa Chairman Ansar Islam Society of Nigeria Ìlọrin branch kí wọ́n máa wọlé kankan ní sẹ̀mí yín ọlá nàbì lọ́dọ̀ Ọlọ́run ní fi yín lẹ̀ ọlá àwọn ẹni rẹ̀ ẹ̀rí a máa darí lọ sí ọ̀dọ̀ bàbá wa níwàásí tòní bí ọlọ́wà tí máa sàmànà wọn kó tún máa sàmànà wọn sí lóòótọ́ bàbá ń sọ̀rọ̀ nípa wáàsí pé a fẹ́ gbọ́rọ̀ Ọlọ́run bọ́bá ti dọ̀rọ̀ pé èèyàn pé àgbàlagbà nǹkan méjì ní wáàsí wọn lẹ́ẹ̀mà bùkátà ní wáàsí wọn àwọn àtàn tó sóòkùn táwọn sọ ẹ̀mọ̀wòlẹ̀ táwọn sì sọ èyí tó sojú àwọn nínú àwọn àtàn náà òní tá ń bùkátà jù lára wọn ilé kéwú Zumra ó di 100 ọdún àwọn wá gbabẹ̀ kọjá kódà wọ́n gbabẹ̀ lọlẹ̀ Lárúbáwá bàbá Afẹ́rùmọ́lẹ̀ ẹ̀mọ̀wòlẹ̀ Ọlọ́run bá pẹ̀lú yín ẹ̀rí wọ́n gbabẹ̀ kọjá nígbàtí à ń ṣe meeting láìpẹ́ yìí nítorí pé àwọn tí Ọlọ́run fi kíní ìsọ lórúkọ ẹ̀dàkùn mọ́pẹ̀ ń gbà yín lásìkò àwọn tí Ọlọ́run fi ìjòkó ìsọ lórúkọ àwọn náà ni alumni Zumra tí wọ́n ń ṣètò lọ́wọ́lọ́wọ́ báyìí tí wọ́n ń ṣèjọba lọ́wọ́ ẹni tó wá jẹ́ president alumni tí gbogbo àwọn àgbàlagbà wa gbà pé ẹ̀yin lẹ́ ń lọ àsìkò lọ́wọ́ yín a wà lábẹ́ yín
tọ́lọ́ sì ní kí èrò dáadáa yọ wá sọ́kàn wọn tí wọ́n fi wá lọ gbé bàbá Alhaji àgbà tí bàbá fi approve rẹ̀ pé bẹ́ẹ̀ ni ẹ máa lọ ṣètò lọ wọn náà ni àfáà wa Abdullah onítòlótòló àfáà Abdullah onítòlótòló ni president alumni ẹ̀rí òun lẹ́ ń wò lọ́ọ̀kan òun ẹ̀rí àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run gbogbo yín àti gbogbo alumni náà pátá gbogbo yín àwọn bàbá lọ́dọ̀ ó ṣàlékún àlùbáríkà yín o àgbàfọ́lọ́n lára bàbá Tambaruku ẹ̀rí àwọn ọ̀gá wa àgbàfọ́lọ́n lára wọn àbí nígbàtí àwọn kan ń ṣe bẹ́ẹ̀ lójú bàbá wà sí àgbáyé a sọ pé abẹ́ yín la wà ẹ̀rí wọ́n sọ bẹ́ẹ̀ fáfọ́ ọmọlẹ́yìn rí pé tó gbogbo wa yìí wà lábẹ́ rẹ̀ àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Central Working Committee èyí tó ń ṣètò centenary yìí tí Professor Mashood Mahmood Jimba jẹ́ president tí wọ́n jẹ́ chairman wa gba èyí tí wọ́n wà kọ́lọ́ mọ́sá bá fi sọ rẹ̀ wà fi sọ wọn Ọlọ́run kó bá wà pẹ̀lú wọn àwọn làwọn ń bẹ lábẹ́ wọn. Àfáà àgbà Fadilatu Sheikh Muhammad Kamaluddin Sofiyullahi Kamaluddin àwọn ni chairman Dawa Committee bí Dawa Committee náà ti gbòòrò tó kódà bẹ́ẹ̀ Dawa Committee ni bàbá àgbà yára wà kódà bẹ́ẹ̀ Dawa Committee lèmi náà wà àwọn náà wọ́n ní ma sọ̀rọ̀ báyìí ló kọ wọn Ọlọ́run mọ́sàjárí yín pẹ́ ọlá Ànábì sallallahu alayhi wa sallam ẹjẹ́ adarí sọ́dọ̀ bàbá kí wọ́n fi ìfẹ́ kí wọ́n ká dààmú wọn rárá ni ṣùgbọ́n tí n bá sọ àwọn ọ̀rọ̀ yìí ṣáájú ẹlòmíì ò ní náà lọ́sẹ̀sẹ̀ wá ó ní wọ́n sọ pé wọ́n ń ṣe kíní kan láǹsáàrù wọ́n ní wọ́n ń ṣe kíní kan lé alómọ́tàkọ̀ wá ní mọ kíní ìta ń ṣe àwọn olólùfẹ́ àǹsá ìsìláàmù olólùfẹ́ àdàbíyà tí wọ́n kọjá lọ títì ẹlòmíì kọjá kíní wọ́n ń ṣe wọ́n ní wọ́n fẹ́ ṣe wá sí ó sì yà àmọ́ kíní wọ́n ń ṣe wọ́n ń ṣèrántí ètò ilé ẹ̀kọ́ azumratul adabiyya alkamaliya ètò ń pé 100 ọdún ní ọdún tí ń bọ̀ wá ní wáàsí rẹ̀ wọ́n ń káàkiri tí ń lọ lé àwọn àgbàlagbà wa ààyè tí ó gbà wá báyìí ni ò sí ní ìta wa nílé alómọ́ta ilé alómọ́ta ní gbàlejò sí àyín ilé àgbà ti wà ń bí lónìí ilé alómọ́ta la wà àyè bẹ́ẹ̀ kọjá mọ́ ìyàwó wa ń bí lónìí ilé alómọ́ta la wà Ọlọ́run dákun wọ́n sàjẹ́ ara wọn àfa wa pẹ́ o ẹ̀dá pẹ̀sẹ̀ amina Al-Qur'an sọ pé wasiqal ladhina taqaw rabbahum ila al-jannati zumara sauti ò sí mẹ́ a'udhu billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim وسيق الذين اتقوا إلى الجنة زمرا. báwọn Yorùbá bá wa wí ńgbà wọn sọ pé gbogbo ọmọ súnmọ́ ọmọ àlìjẹ́nà ni wá tó ọba wá wí ọ̀rọ̀ àlìjẹ́nà méjì nísìnyí bẹnu Kùránì sẹ́kejì lọ́wọ́ wá wí. وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا. وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا. tọ́ ọgbọ̀n ọmọ zumara ọmọ àlìjẹ́nà ni wá ajá náà sì àti darí sọ́dọ̀ bàbá nù. والشيخ كمال المجد على شيخه والوالدين سلامة وأولاده نورا عميدا مخلدين على تابعيه في مسير حياتهم من الله رضوان وخير ممجد على كل من يهواه حيا وميتا صلاة بها تسم الفروع ومحتد látàwí wọn náà wí nǹkankan
ó lè farawélé yo anakumullah ẹ̀dẹ̀ ni wọ́n ń gbé anakumullah Ìlọrin lélẹ̀ ń gbé o anakumullah wí nǹkankan lórí bàbá صبور وقور بل قضيم لمن جفا ètò bí ọlọ́nu وماذا أقول في الكمال وفي الحلا وماذا أقول في الكمال وفي الحلا àsìkò tá a ní ọ̀pọ̀ àfáwà ẹni ọlọ́run onímímà أدام الله حياته oníwà aláàjì wa àdúrà gbà wọ́n ti bá a ṣe ọ̀pọ̀lọpọ̀ ṣẹ́ àmọ́ kọ́ máa dàbí ẹni pé ànídàmú bàbá adékílékú ẹ̀dín fáyà kan ayé àti bàbá fà tí a fi bẹ̀rẹ̀ wá sí kò rújú ó lè rújú pé 1922 lọ́pọ̀lọpọ̀ ń kọ pé wọ́n bí bàbá àkọọ́lẹ̀ táwọn ará Abẹ́òkúta ní 1924 àmọ́ àfá Tajul Adabi ó pàṣẹ fún bàbá wa Àlájì àgbà tó wọ́n ṣe wá sí àkọ́kọ́ 1922 A'udhu billahi minash shaitani rajim Bismillahir rahmanir rahim ọ̀yẹ́gbùwì kéèkì mi أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم man amila salihan falinafsihi من عمل صالحا فلنفسه wa man asaa ومن أساء فعليها وما ربك بظلام للعبيد àjíwá àdúrà gbà عدم الله حياته àdúgbò fún yín ìjókòó yìí ń ta fẹ́ sọ ò gbọ́dọ̀ pọ̀ أكرمك nígbàtí ẹ̀ الله ti wáhùn wọ́n ni a wá tọ́kéwù ní wọ́n ni a wá tọ́kéwù ní bí a ti ké náà bàbá wa Àlájì àgbà sọ pé 1922 ni àfá àgbà ní ìwọ lágbájá báyìí ṣe wá sí لا إله إلا الله ọwọ́ jẹ́rọ̀ lẹ́jọ́ jímà ní tí a fi ṣe wá sí náà nù لا إله إلا الله ohun tàbí wá jókòó tí náà nù bọ́bá ẹgbẹ́ eléyìí náà lálò ọkà tẹ̀gbá lọ bí kàsídà bí mélòó kan من عمل صالحا فلنفسه ومن أساء فعليها وما ربك بظلام للعبيد kò sẹ́ni tó jókòó wá nú àti mò ń wò yìí tí wọ́n lè gbé máikrófóònù fún pé kò ṣe wá sí tí ò lè lo mọ́nà àmìlà sáàlì á ẹ bá ní kí ni ṣe'aru Ansar Islam wọ́n ní al-ilmu nuru kí ni ṣe'aru àwọn àdàbí náà ní ọ̀rọ̀ ìwà أكرمك الله kí là máa fi ṣe wá sí bàbá máa fi ṣe wá sí gbáyé mọ́nà àmìlà sáàlì á من عمل صالحا farabalẹ̀ نعم mọ́sá lo àyà ń lónìí káwọn yóò lè bá rò pé mi náà pé bàbá yìí sábà máa yà wá wọ́n ti yọ mínú èèyàn táwọn arẹtí jù bá ń lọ من عمل صالحا فلنفسه ebi àyà náà làwọn ajókòó tì ومن أساء فعليها bàbá wa àlùfáà ńlá نعم nínú àkọọ́lẹ̀ táwọn náà kọ́ọ́lẹ̀ lè sí lè wà ló mọ́ta أكرمك wọ́n náà الله wọlé kéwú ní 1933 ọjọ́ àlàrúbà لا إله إلا الله ni wọ́n wọlé kéwú أوه. 1933 talbiyatan lidawati sheikh wa ragbati bàbá Kamali bàbá wa Àlájì àgbà gán ló pè wọ́n أكرمك الله ọba ń pé kí ni wọ́n wà tún lọ gbọ́n pa Àlájì àfá ńlá kó ètí gbọ́n kankan أتيتك يا خير المدرس شاكرا Dr. Aziz lọ́kọ̀yún lónìí náà lọ́kọ̀ عرفناك موسى للمعارف مصدرا
la ilaha. خدمت كمال الدين في كل جانب فصرت له بين الخلائق مفخرا. ọmọ yẹn ń kọ́sẹ̀. أكرمك الله. ẹ̀yin náà kọ́sẹ̀ aláàjì àgbà ni. aláàjì àdúrà àgbà ó gbé ọkọ̀ ìsìlámù sókè púpọ̀. Alhamdulillah. kéèyàn máa lọ sẹ́dẹ̀ kó pẹ́ ẹnu tí mo wí náà nu. ó ti wí nǹkan. òní ni Dr. Azeez kọ́ Adékílékún. أتيتك يا خير المدرس شاكرا. èmi Abdulateef. أتيتك ọmọ mi lọ kọ́ ṣùgbọ́n èmi ló ń tọ́ yẹ kí n kọ́ lọ wí. يا خير المدرس شاكرا. head of gbogbo àwa mualim. tí a máa ń sọ pé aláàjì àgbà ohun tí gbogbo àwọn èèyàn fẹ́ fi hàn lónìí ni pé aláàjì àgbà nìkan kọ́ ní kíní iṣẹ́. àwọn òṣìṣẹ́ náà jẹ́ ń kọ́ pé ìwọ bá kọ́ ọmọ gbà kó náà báyẹn lónìí. ní tí a fẹ́ ṣe ni pé ẹ̀yin tí a jọ níní. gbogbo àìsàn ṣe ní bàbá wa ilé ìlànà gbọ́. aláàjì àbá ńlá. kéwúta kéta fi ń yẹpa agbádá tí bàbá pàṣẹ pé ẹ máa kọ wọn èyí tó pọ̀ jù nù tàlájà fa ńlá. أتيتك يا خير المدرس شاكرا. èmi dúpẹ́ o. عرفناك موسى للمعارف مصدرا. àwọn ọmọ ẹ̀sìn máa rí nǹkan ké pọ̀. أكرمك الله. Dr. Azeez ní àràfúnáka àwa náà tá a tiẹ̀ kéré pọ̀. bóyá olùtí ẹ̀ mọ̀gbà bàbá kú. a mọ̀ pé masdaru ní source. nígbà tó yá tó kú béèyàn márùn-ún lẹ̀ Yorùbá tó ma àtiwákù zahabi àkíríkà zahabi mẹ́tẹ̀ẹ̀ta bàbá Musa Fanla ní number 1. خدمت كمال الدين في كل جانب فصرت له بين الخلائق مفخرا. àwọn ilé wa ló mọ́tò fi bàbá lẹ̀ dárò yìí. Ájì Núré ní. wọ́n bá bàbá ń gbà tí wọ́n bàbá bá béèrè àfá táwọn ọ̀fà béèrè àfá lọ́wọ́ bàbá pé kò sẹ́ni tí ó kọ nǹkan. Aláàjì àfá ńlá ni bàbá rán lọ sí ọ̀fà. inú àwọn tí wọ́n mú lọ Aláàjì Núré ní àfá ńlá wà ń bẹ̀. Aláàjì Amadu Ọláìwọlá Kamal wà ń bẹ̀. خدمت كمال الدين في كل جانب. ọmọ akéwù tó wà lọ́dọ̀ bàbá àfá ńlá lọ́fà wọ́n tó 100. inú wọn ni Aláàjì Hamza Jaya tó kú. gbogbo ẹwà náà kọ́lẹ̀ tíra tẹ́mi kọ́ lórí Sheikh Tajul Adabi ni ó kọ̀ ọ̀pọ̀lọpọ̀ yìí ló wà ń bẹ̀. فصرت له بين الخلائق مفخرا. أيا منبع العرفاني. já túbẹ̀ bẹ́ẹ̀ láti pẹ́ lẹ́yìn náà la túbẹ̀ tá a ti rábà náà. خدمت كمال الدين ọ̀sáàf bàbá Kamal. في كل جانب. ilé alómọ́ta nígbà tí njọ́ tí wọ́n yan àfa wa ayára ní mísọ́nà. أدام الله حياته. ọwọ́ ni tó kéde ìgbé. àwọn tó kọ́ ṣe àdéhùn fún pé máa lọ àmẹ́ta ilé alómọ́ta náà ti wá. wọ́n ní sórí wàásí alẹ́ òun àwọn ò ní pàjẹ́. ẹnìkan wà máa pé tí tó bá ti ṣe wàásí lẹ́nu pé Allahu Akbar. tájì rẹ̀ nípa ní Allahu Akbar. Ájì Abdulwahabi Sanusi Alfanla ní wọ́n pé Allahu Akbar. alájì wa Mahmudu òun ló tún máa wí kẹ̀kẹ́. èmi náà wàá mú ní ìbáàdà lọ́dọọdún ìdè wàásí bàbá yára wàásí alájì àgbà tìdí àpẹ́ tó wá di orígun dánìsìn ìdè bẹ́lẹ̀ kan nú àwẹ̀ níwà bàbá pàdé emir ní 25 ìdí lọ́ọ̀bẹ̀ táwọn ará ilé olómọ́ta bá sọ nǹkan pé wọ́n ṣe. خدمت كمال الدين في كل جانب. tábà wá tu bàbá ló sí ọ ní àbí wọ́n ló sí bàbá. àwọn tí wọ́n tó sọ pé àwọn sọ bàbá nù. في كل جانب. في كل جانب. kíláàsì ẹ̀ kọ́ primary 1 2 3 4 5 6 7. àwọn ẹni olórí gbogbo mualimu Ansar Islam head of malam ní gbogbo ayé. bàbá ní àfa bàbá ní manager.
àkọ́kọ́ àfa àtọ́ jẹ́ tí wọ́n wálé nígbà tí bàbá kó lọ́fà bàbá àfa ńlá wọ́n tún lọ ẹ̀rín lé ọmọ ẹ̀dẹ̀kẹ́ ń bẹ tó dá skul ẹsẹ̀ rìn lé Tajudeen skul ó lọ sọ lóko àfa àwọn Tajudeen òun ni first Muslim school lẹ́rìn lé àwọn akẹ́kẹ́ gbẹ́júmọ̀ wọn ni o àwọn ará sọ pé bàbá àwọn ará ẹ̀rìn lé fẹ́ àfa tó lè kọ̀ǹkẹ́ wọ́n tún wá gbẹ́ kó lọ́fà àwọn tó lẹ́rìn lé bàbá tó kó lẹ́rìn lé wọ́n tó lọ Òṣogbo bàbá kó lẹ́yìn lẹ́wọ́ tó lọ Òṣogbo ilaha illallah nígbà tó wá yá àṣẹ gbogbo kó lè bá dá fún wa ni wọ́n ní bàbá àfà ńlá ní àrẹgbà nígbà wọn ní àrẹgbà mọ́ ọ máa ka ògiri ní kò láìláìlá ní ọjọ́ خدمت كمال الدين في كل جانب فصرت له بين الخلائق مفخرا ayayaya alájà àgbà ní orí ájì bàbá léèlá àtàfà ńlá wọn ò sì dálé kéwúlẹ̀ torí tèmi náà ni la ilaha kó lè wà illallah ráyè sinmi ni wọ́n ní sọ sì wárí oníwàásí àgbáyé ó sì dálé kéwúlẹ̀ torí tèmi náà ni torí ó kọ̀ mí náà lọ sọ أيا منبع الإرفان قاموس عصره قضيت حياة للمعارف منشرا àzízì bá wọn lò ní tó wá gẹ̀ẹ́tì wọn tó báyìí أكرمك الله oníwàásí àgbáyé ní kọ́ primary 5 ẹnu nǹkan tí wọ́n ṣe tí bàbá ṣe tọ́pọ̀lọpọ̀ yóò mà ní pé kíláàsì kan tíṣà kan kíláàsì kan tíṣà kan primary 1 2 3 4 5 6 7 nígbà tó kó ní standard mọ̀álìmù náà lára kíláàsì kan mọ̀álìmù kan kíláàsì kan mọ̀álìmù kan tẹ́mi náà jẹ́ kanú ẹ̀ 1961 la ilaha illallah 1960 mo wọlé kéwú 59 mo dé nígbà tí bàbá wa ní wọ́n múrì sọ mi lọ àwọn bàbá àfáànlá àtàjẹ́ oníwàásí àgbáyé wọ́n ní kí lọ́gbà wọ́n lọ́gbà 300 ọmọ 300 àwọn wa ní káwọn ó wá fi hàn yín kí ni ká ṣe lórí ẹ̀ bàbá ní ẹ̀fílẹ̀ bẹ́ẹ̀ nígbà tó wá di January ta wọlé wọ́n ní ìwọ Abdulateef àwọn alájà fàlẹ tẹ̀lé àwọn ọmọ máa lọ primary 4 ẹ̀. أيا منبع الإرفان àwọn bó wa lo tíjà méjì ó ti wà class kan ẹ wá sílé àwọn tí ẹ kọ́ lọlé kókó lẹ́yìn ilé alájí àgbà ẹ lọ fọdún méjì ké Kùránì tachaj ó wà ní òwe mi yìí nígbà mọ̀ ń kọ́ àwọn kankan pé kí ni ń kọ́ yìí náà náà wọ́n wá kí ní orí máa yó. أيا منبع الإرفان قاموس عصره Ansarudeen Nawarudeen tó ìka nẹ́sùn gbogbo tàwọn ni. قضيت حياة للمعارف منشرا tí ẹ bá di aago méje gbogbo yóò ti dé ẹ máa lọ class straight gbogbo maalim ẹ wà wà ń bẹ̀ dago mẹ́jọ wọ́n wá sí assembly ti class general Mr. Ọláwuyì ní headmaster 1961 tẹ́lẹ̀ wíwù class kọ̀ọ̀kan àwọn aláàjì oníyẹgí bàbá oníyẹgí àwọn wà léèwé Musalayẹrí wà léèwé aláàjì àgbà wà fún class tí wọ́n máa ṣe mualim lábẹ́ bàbá fàlà. La ilaha illallah. àwọn kan sọ ìyàwó táwọn wà lé kéwú lọ́hùn àwọn àwa síbi ìlàgò méje láàárọ̀ àdàgò mẹ́jọ wà á kọ́ wọn àmà nínú class àwọn tí wọ́n wà léèwé tí wọ́n jẹ́ student alàgbà ní ẹ̀yin náà wá kàwé dàgbàjú bí aláàjì wa Láyẹrí aláàjì wa Musalayẹrí aláàjì wa oníyẹgí bàbá àwọn wa jẹ́ mualim ní class táà bá lọ lé táà wọ́n wọ inú uniform wọn wọ́n tó wá dónú class wọn ń kàwé inú mani àti bàbá àfàlà tí wọ́n tàbákan ọ̀dọ́ jì ti ń lọ nǹkan tí mo ti fẹ́ sọ ni pé láti jọ́ tí mo ti bẹ̀rẹ̀ mualim 1961 tó bá ti dáago káàtù padà sí school àwa tó lo wákàtí kan fún Arabic Islamic Studies kò wá sí gbà tá à ń fi èbó kọ Arabic àbí Islamic wákàtí kan tààrọ̀ wákàtí kan ti ọ̀sán kéwù láti ṣe pẹ́. Allahu akbar. àwọn mẹ́rin ilé kéwù Kamaru àwọn mẹ́rin ilé ìwé Kamaru bàbá alájà fà láti wá bẹ̀rẹ̀ yìí kó tó kó ń lọ nínú alájà Sàkásà 1946 làwọn ń ṣe kàìzíà lọ́wọ́ àwọn máa ń ṣàdúrà ní kọ́lọ̀ ń dálejò ó dé torí bàbá ìsinmi La ilaha illallah. ọkàjá bá dúrà ń bàbá ó gani
wọ́n nígbà tó wá di January 1 1947 bàbá tó lọ gbé Mu'alli wá látẹ̀kọ́ tó pẹ́ ń bẹ́ nù wé yìí. يا منبع العرفان قاموس عصره قضيت حياة للمعارف منشرا. wọ́n ti kọ́ a olúwàsí àgbáyé àwọn kọ́ wa ní al-akhlaq. لا إله إلا الله. bàbá wa lé alómọ́tà ń kọ́ anáwó wọ́n máa kọ́ كاي wọ́n máa lóga kọ́ سبحان الله. wọ́n máa lóga kọ́ wọ́n tó kọ́ abá àṣẹ gbáyé àwọn ọmọ wọn ò sì kó bẹ̀dọ̀ ní الله. kódà ń bi tí ìwé yìí tí ó tó ṣe mí tó jẹ mí lójú dé mo ní Kalamidu Sheikh Kamaluddin fi sutur baba alijafa ńlá baba Abdulrahman Salah Ali Al-Adabi Kalamidu Sheikh Olúkadé baba àfa ńlá sọ fún anu class pé èmi wà lọ́dọ̀ alájà àgbàgẹ́ bí ọmọ akéwú wọ́n kọ́ ajé Olúkadé ní Kùránì dé 37 èsù 37 èmi ní baba ní kí n kọ́ lè tó kù الله أكبر. wà tó baba Olúkadé ló wá kọ́ Dr. Olúṣọlá Sàràkí ní Kùránì àtàlájà àgbà minal bidayati ila nihaya الله. ó kọ́ àkùwá kó gbọ́ ọmọ wọn pátá fún alájà àgbà lọ gbọ́ lónìí لا إله إلا الله. wọ́n tó bú wa pé wàhálà wọn ti pọ̀ jù èyí jẹ́ Sàràkí tó kéwọ́ lọ́dọ̀ wọn ni ó ní gbogbo tó ń ké ní Kùránì tó ń ké bàbá mi mú mi lọ sí ọ̀dọ̀ alájà àgbà lẹ́kọ̀ọ́ ohun wá sọ alájà àgbà lọ́jà wọ́n mọ̀ ìpè àjẹ́ Olúkadé لا إله إلا الله. ló kọ́ wọn àjẹ́ Olúkadé ذهب المجدد والمنمي alájà والشيخ àwọn classmate wọn bàájọ bàbá lè la أكرمك àwọn الله. afá wa nígbà tí bàbá mi kú 1977 tí wọ́n gbọ́ lórí rédíò pé àájì bàbá ń bọ̀ àwọn èèyàn gba mọ́tò láti wo ni nígbà wọn dẹ́dẹ́ wọn ní tọ̀ táwọn wá wá ní àájì bàbá ní Abdulateef mo dìde wọn ní tọ̀ báyìí báyìí tá àsọ̀ọ́lẹ̀ tí mo fẹ́ sọ fún ọ ní wọn ní ìdájàmá àti dùnmọ́ òun fi oyún nẹ tabayyana man baka mimman tabaka. لا إله إلا الله. ara wo ni táwọn wá wá nu ìdájàmá àti dùnmọ́ òun fi oyún nẹ عيوني tabayyana man baka mimman tabaka. تباكى. aláàjì wa tó bí ajánàlì tó ní wọ́n láàjọ lọ Mẹ́kà wọ́n nígbà táwọn adé Sudan wọ́n láwọn alábáwá ń sọkún àwọn sì rẹ́rìn wọ́n nígbà táwọn adé ara mi pẹ̀lú bàbá wa léèlà àwọn alábáwá gbé àdísì kalẹ̀ tẹ́ tó ń tọ́ ni kí la fẹ́ máa sọ tàbá kó sórí aláàjì bàbá aláàjì àfà ńlá ní tí mo wá rí ni pé àwọn àgbà sálárì àwọn atẹ́jọ́ àgbà sálárì tí wọ́n ń bì gbogbo tíjà náà gba sálárì gbogbo màálì mọ́ àtúgbà sálárì bàbá nìkan náà wà ní sálárì pátápátá ẹ̀mí ìbá ti ẹ̀ withdraw asákẹ́ wọn ni mo gba wọn ṣe màálì wọ́n rọ̀ lókè ìbọ̀dá mi ní ìwọ̀nfẹ́ lágbára mọ́ mo ní mo ti bẹ̀rẹ̀ màálì mo ní lọ́rẹ̀ mo wá lọ sí Cairo 1965 àwọn Ansar Islam tí wọ́n ń sanwó fún màálì 3,000 £3 sàpé owó lẹ́nu a wà sí mítì nígbà bàbá wa ní sálárì bí ẹni sọ Abdulateef gbẹmínà ti ń sẹnu èló lówó tí ẹ tó bẹ̀rẹ̀ pọn méjì mọ Muslim 5 lọ fún bàbá wọn wá kọ alọgbọn mo wá gbọ́ owó fọdún 3 4 mo wá fẹ́ dọ́gbọ́n bàbá wà lẹ́kọ̀ọ́ wọn wá dé bàbá kọ alọgbọn láyé mo ti gbowó mi lọ́dọ̀ bàbá ajá falẹ̀ mo kọ́ àpò wọn wá lóṣù méjì wọn wá dé mo wá lọ bàbá Abdulateef kọ́ mo ní bẹ́ẹ̀ ni على ذهب المجدد والمنمي وشيخ المرشدين الناجحين. ó yẹ kó rí nǹkan kan mú tó yẹ pé ní ó wàá jẹ́ odi ń tọ́ ọ̀dà yìí pé mo mú lára rẹ̀ jẹ́ wọ́n bẹ̀rẹ̀ pé àyìnà ta àlámbolo tó pélé yìí alájà fún alálòkọ wa wọ́n fi lé bàbá oníyẹgí lẹ́nu kọ́kọ́ ìmì sọ́ọ̀bù tálájà àgbà sí fún oníwàásí àgbáyé ní Gàmbàrí ní sọ́ọ̀bù tíra bàbá oníyẹgí ló jogún ẹ̀ ìbẹ̀lẹ̀ méjì lọ kéwú lọ́dọ̀ rẹ̀. La ilaha illallah. على ذهب المجدد. tábà ẹnikẹ́ni tẹ́ bá béèrè lọ rẹ̀ pé ibo lọ fẹ́ràn jù àwọn àmọ́tí ti bíbélì o gbọ́nà ńlẹ̀ màlẹ́lẹ́dẹ̀ àtìlẹ́ ara àgbàjì ibo lọ fẹ́ràn jù tó bá ìpẹ́ dẹni wọ́n dàgẹ́ mọ̀ wọ̀ léètí ijó tọrọ ilé ara àgbàjì
على ذهب المجدد ìtẹ̀yàn kẹ́tí fi rí lò ibẹ̀ náà ti kọ́ wa. والمنمي وشيخ المرشدين الناجحين. àkókò yìí sì ni àbí kéèyàn sọ tó bá fẹ́ sọ. ó kọ gbogbo àwọn bàbá àfáàlà wà ń bí. gbogbo tílé ilé ìdá lónìí àwọn alẹ́ wọn àwọn bàbá àfáàlà àtàwọn ẹ̀gbọ́n wọn àwọn ló ṣe nítàbúrò bá ṣe lẹ́gbẹ́ ṣe. bẹ́ẹ̀ni. ẹbí ìwà ìgbẹ́ yàtọ̀ súnmọ́ ẹmọ yàtọ̀ ni. wọ́n sì lé ẹmọ tí mo fi ní ẹ lé bàbá àwọn anúrẹ́ ní àfáàlà bàbá àfáàlà ló mú lọ ọ̀hún ó tún wá ọlọ́ akéwú lọ́dọ̀ àlàájá àgbà ó tún fẹ́yàwó ń bẹ̀. àwọn tí a máa rán sí náà ní a máa rán sọ̀ náà ni. على ذهب المجدد والمنمي وشيخ ó káàkiri aláàjì nure ní afá ńlá tí n bá sọ kí nìkan ipe nàta ìṣẹ́ ń gbọ́ lónìí ẹ̀gbọ́n tí mo wí rí o tí n bá sọ fún ìlànà pé ẹ̀gbọ́n nǹkan tí ẹ̀gbọ́n rí wọn ìṣọ́ bá ń kọ́ dá ẹ̀ tó bá ní ìṣọ̀ nǹkan tánìkan sọ rí ìṣọ̀ àwọn olùkọ́ l'Abuja 2.5 million àwọn gómìnà wà ń bẹ̀ wọ́n tó wá ṣe fún lẹ́dẹ̀ wọ́n ṣe fún ní ọwọ́ ní bàbá mọ̀ ń padà àmọ́ nǹkan kan bẹ ẹ̀mùkẹ́ mú mi lọ wájú àlájá àgbà pé mo fẹ́ lọ jọ ẹ̀sà Islam fún ẹ̀ lọ́tọ̀ mi bàbá ní kí lọ rí ọwá sọ̀dí ọ̀dà ẹ̀mú lọ sọ́dọ̀ ọkọ lọ register the youth ó ní àbítà ń lọ ládé yìí òun ti gba PhD òun ti di professor òun ti di SAN òun tó wá lọ sí masters ní NDA ní tó wá kù ní ìsìn àṣà Islam ní o Abuja branch mo lóòtú jẹ́ mẹ́wàá máa lo Abuja kí wọ́n máa lo ẹ̀dẹ̀ ó ní Abuja branch sẹ́gbọ́n sóríire kó tó sóríire ọ́bìrì àẹ́lẹ́rè pé tí n bá kúrò láàyè gbogbo ilé tó ń ta ni ó dùn bẹ́ẹ̀. ọ̀pọ̀ onírà lórí o kí ló kọ́ Dr. Sakafi ni bàbá wa bàbá àlífà tí wọ́n mẹ́gbà Sakafi kú wọ́n kà ní Sakafi ẹ̀yìn náà wọ́n ti wá o àwọn ọmọ akẹwà bá yìí sẹ́mìtì wọ́n sì pín ọmọ ẹ̀ lẹ́ẹ̀kan náà inú mi dùn láti pé bí jẹ́ ti wá ìkéwù tí mo ké yìí dùn mẹ́nu pọ̀ lọ ẹsẹ̀ mi èyí ti kọjá okùngbà tí bàbá tó kú ọjọ́ bíi mélòó kan tí bàbá tí ó dọdún kan àwọn South Sudan bá ní wọ́n ránṣẹ́ lá pé ọkọ̀ọdún kan kíláàsì o wọ́n ní ìṣẹ́rí bàbá ti ṣètò kalẹ̀ pé ẹ̀mí àlọrin ó ní ẹ̀bá ń pé ṣé o ẹni patron South Sudan throughout the world bàbá ṣètò tẹ́ bá wà lùkàn tọ́ba bẹ̀ bá jẹ́ mùsùlùmí ọba ní patron South Sudan tí ọba wa jẹ́ mùsùlùmí ẹ gbọ́dọ̀ bá jáwó ẹ wá bẹ́ẹ̀ lómi kò bá jẹ́ patron ẹ jẹ́ lọ rí patron bàbá débẹ̀ wọ́n bá dọ̀ bàbá àyàmbàdì bá ní bàbá kí lẹ́yìn wá ṣe wọ́n gẹ́ bí patron afẹ́ gbà màrà ni yọpọ̀ tó lájọ́ mẹ́rin tí bàbá di ọdún kan ẹ̀mí àní ṣe ẹ ti decide ni abẹ́ wa sọ fún mi àti decide o ẹ̀mí àní ṣe ẹgbẹ́ yìí náà lẹ́sẹ̀ wá sí o tẹ́ ẹ bá ti bẹ̀rẹ̀ ní ìsìn wọ́n sọ di nǹkan lọ́dọọdún o ẹ má ṣe nǹkan kan Dr. Adékílékún ọmọ ìyá mi ni ó ní gbogbo ẹgbẹ́ tí ń bẹ ọlẹ́gbẹ́ pọ̀ ẹgbẹ́ kọ̀ọ̀kan ló ní mísà rẹ̀ àwọn àṣà Islam ní mísà mo láwọn táwọn máa ṣe yọ́bọ̀yọ́bọ̀ ó ní bàbá has never strived bí Sardauna ni to be the first to do anything but bàbá ó strive láti ṣe nǹkan tó dáa jù mo ní Dr. Adékílékún wọlé ó ní wọn ráwọn àfa oríṣiríṣi gbájú ẹ̀ ni ó ti bọ́ Alhaji Ali Kamal ó lò ọdún 17 ní College of Education kọ̀kọ́nú sí obìnrin olóbìnrin kan rí láyé olómùwà ó dà ti káàtì bí bàbá náà ló mú lọ Misra nítorí ìṣẹ̀lẹ̀ ní Misra tẹ́yìn ò rí tẹ́mi rí bàbá náà ló rí bàbá wa lè láwọn rí oníwàsá àgbáyé rí nígbàtí Anwar Sadat tí wọ́n lọ kíkú ọ̀fọ́ ti Jamal Abdel Nasser Sadat wọ́n wá pàdé bàbá
Sadat wá sọ fún pé òun fẹ́ tọrọ lọ́wọ́ ilẹ̀ Misra Khalil ṣẹ́yí wàlẹ̀ ẹjẹ́ ṣe bàbá mi kí n sì wọ́n bọ́ta gbogbo Misra wá rice nígbà tó wá yá àwọn anówàsí àgbáyé àti ẹnìkejì wọn sọkọ́ fún karama jẹ́ lọ́dọ̀ àlá. 84 years bàbá wa 84 years 1922 sí 2005 ọjọ́ 84 years ní bàbá fi ṣe wáàsí wọn ò pa ẹnì kankan sí bàbá lọ́rùn nígbà tí wọn kàn wá bá mi mú ní ẹ má dààmú kí ni Zumura ní màjálà Zumura ní ìkànnì tí mo ní nì ẹ̀sùn bá sọ fájà Blamid kọ́ bá ń wá gbogbo ètò ti kù tí wọ́n ní ṣe grand card kan. àwọn èèyàn benefit púpọ̀. Bàbá Kamal wá sí wọn débì ó kò níbì ọbẹ̀ láti ìwọ̀n bọ̀ bàbá ṣe wá sí lẹ́kọ̀ọ́ àwọn èèyàn jàǹfààní. Dambegoro. Àwọn aṣojú gómìnà Dr. Gali kan àti ìgbàgbọ́gbẹ̀ bàbá bẹ̀rù Ọlọ́run bàbá jíwọ́ àwọn àfáà wà sí bàbá bá wọn sọ̀rẹ́ ọjọ́ ti lọ àfáà ọmọ kékeré tó bẹ̀rẹ̀ kiri bí ìkọrí ọmọ lẹ́yìn àwọn bàbá yín àgbà wọ́n jọ bẹ̀rẹ̀ wà sí pẹ̀lú bàbá ni Alhaji Bashar Adangba ó di mélòó Balógun Àjàpẹ́ tó bí bàbá wa Ahmad Ọláwọlá Kamal ó di mélòó ọkùn méjì kan máa múyàn náà lọ́wọ́ náà torí tí Dr. Aziz sọ bí ni pé ń tó yẹ kí Dr. Jimba ó máa travel kó lọ káàkiri ẹwà àfọwọ́kọ bàbá àlífà gbà á tẹ́bá ti sọ pé àánà kún mú la ó ti parí nù Jimba náà gbọ́ elóoró kan kankan fún wọ́n ti gbàgbé ni ọ̀dà bàbá ń wo kàsídà yìí ó ní sàlẹ̀sàlẹ̀ jàmá àtùwù ọ̀rọ̀ àwọn alájà fún alára sọ̀rọ̀ ngbàtà ń sọ̀rọ̀ lé alómátà Aláàjì Sanusi Kùránì Yorùbá ẹ bá ń wádìí pé wọ́n ṣe Kùránì Yorùbá àwọn èèyàn pọ̀ tó máa ń pa ẹ̀ o ẹni tó máa ń pa ẹ̀ jù mí lọ wọ́n má ó sì nídìí èmi ni wọ́n wá bá ní Misra ní Cairo tí Saudi ní kí Saheed Al-Abar kọ́ wá bá wọn ò mọ̀ mí embassy náà ti bẹ̀rẹ̀ embassy náà lọ wọ́n ti ń tú Kùránì ẹ̀ lẹ́kọ̀ọ́ àwọn kan ti ń tú wọ́n á gbé wá wọ́n á invite mi lọ sí Lebanon tí bàbá wa jẹ́ chairman àbí Sheikh Adam jẹ́ secretary àméjì la sáf lọ́ndà wọn èmi mo wá dákọ̀ bàbá Kamal èmi mo dákọ̀ Sheikh Adam àwọn kan wá ń sọ pé ẹnìkan ló pe bàbá Kamal àti Dr. Adékélé kí wọ́n wá sí ìbòmùnà tí ma ti kún kọ́ àti ìṣọ́ màbàjẹ́ tí ma ti wá kún kọ́ àwọn méjèèjì wá wà láyé kò sí wàhálà lórí Kùránì àwọn Saudi wá tẹ 500 copies 1973 ní ẹbẹ̀rẹ̀ sí pé ọwọ́ ayá wọn ni wọ́n tó wá bá Abíọ́lá sọ̀rọ̀ Abíọ́lá náà tó wá tẹ omi ó rí print ẹ̀ Sheikh Adam wá tó forward eléyìí yàtọ̀ sí èmi wọ́n bá ní Cairo pé a ní ìdí ẹni tí ó túmọ̀ Kùránì sí Yorùbá wọ́n ti túmọ̀ ẹ̀ lẹ́kọ̀ọ́ àwọn dìndín kẹ́kọ̀ọ́ kọ́ wọn bẹ́ẹ̀ èmi wọ́n bá ní yàrá mi ní Cairo
ọmọ Eritrea san pé Adékílé kó máa sọ̀rọ̀ Abdulatif wọ́n wà kankan mo bá yí pé Yorùbá ni mo ní Yorùbá lèmi bàbá lọ́wọ́ jẹ́ chairman kọ̀ wá dá wàhálà alẹ́ bàbá ń bẹ wọ́n fún bàbá ní copies wọ́n fún bàbá Lágége ní copies bàbá wa ní Léla wọ́n fún wọn ní copies Alhaji Wahab Sanusi èmi ni mo dákọ̀ àwọn tó wà Mẹ́dínà tí mo dákọ̀ Alhaji Wahab Sanusi Alhaji Àdìá tó mo dákọ̀ wọn láwọn lọ ọjà àtìyàwó àwọn nígbà tí wọ́n èdè wọ́n ti padà àwọn tí wọ́n mú wọ́n tó wá ń pè ẹnìkan ló pe àbá kọ́ wá nù àwọn tí ó túnmọ̀ Kùránì ní ìṣèbà ẹ̀ sọ yún gbà táwọn méjì ń bẹ láyé ẹ̀ gbọ́ ilé ìrí o èmi ni mo dákọ̀ pé nígbà tí ẹni kí n sáyìn tí mo ń sáyìn tó yá mo fẹ́ padà sí Cairo mo yá wo kí legal document ni wọ́n náà fẹ́ lọ Saudi mo fún ọlọ́kọ̀ èèyàn 4-5 ọ̀kan wọn ni Alhaji Wahab Sanusi wọ́n láwọn lọ Libya wọn lọ Libya mọ́ èmi ni mo wá sọ pé tẹ́ bá fẹ́ kìkì ní òun ní àkóní kó dúró dáadáa ẹ̀pẹ́ Sheikh Kamaluddin Adabi wọ́n ní Abdulatif orúkọ ẹni yẹn ń jẹ́ Saheed Al-Abbad olọba Mẹ́kà gbé Kùránì fi gbọ́ kó tẹ̀ òun ní sọ fún mi ní Lebanon pé bí àwọn ta ni wọ́n ní oníkì mọ́ ní Alhaji Sheikh Kamaluddin Adabi P.O. Box 46 Asal Islam headquarters Ìlọrin mo ní Sheikh Adam Abdullahi Lori Arabic Training Center P.O. Box 75 Agege wallahi alazim ṣe hídímà fún àwọn ní ẹsẹ̀ hídímà fún mi lè kó kọ wọn àǹbàrí ní kò sí nǹkan tá lè fi lókọ Alhaji àgbà àwọn là ń lókọ Alhaji àgbà bẹ́ẹ̀ àdàgbà bá sì ní Adékílékù àǹbàrí ajẹ́sùnmọ́bí ẹ̀kọ́ ọbọ̀ náà àákọ́ ọbọ̀ àmọ̀ pé ò ní jó wa tàrájà fà ńlá lóde lónìí o tá a bá kó ìsìn bàbá lókè ààrẹ bá ti máa sọ lónìí. Nahadu. Your Excellency, bóyá in absentia. Nígbà tí bàbá kú 2005 wọ́n fi 22 secondary school sílẹ̀ láti Islam 201 primary schools ó wà ń bí mo wà college of tí wọ́n ní kí ní kọ́ tí ní sọ aláìwọ́lá ní àwọn èèyàn mọ̀ ń tánlẹ̀ ẹ̀kọ́ sí o ẹ̀kọ́ díẹ̀ sí o ẹ̀kọ́ sí o àwọn èèyàn lọ o 201 primary schools na South Islam ní nígbà tí bàbá lọ ó ti wá lé alákọ̀ọ́kọ́ ni wọ́n sì ní bá fà Tajul Adabi ló tọ́ka bí àdúgbò àwọn olíìsì níbi nǹkan tó ṣẹlẹ̀ láàrin mi àti bàbá Àgbárígìdọ́mà ìgbọ́dọ̀ sọ lónìí àdúgbò àwọn olíìsì níbi ẹnìkan jẹ́ Razaki ọmọ ajé Ebisala 1973 tọ́jẹ́ kí mi lọ Cairo mi lọ́mọ́ 74 ló kú odò bí odò tí ń bẹ́ ń bì odò tó fẹ́ máa gba ìlú ni àfáà kan ní ẹ̀pẹ̀ láàfáà ńlá kan ní gbogbo ẹ̀ máa ń kẹrù olè èyí tí jẹ́ kí ní dé ẹ̀sà kẹrù kí ní sí ọ́ àgbàrá ń sábà ọ̀fẹ́ ó sì so kẹrẹkẹrẹ ọ̀fẹ́ wọlé mi dúró bẹ́ẹ̀ ẹ lọ́dọ̀ àfáàdí tàjọ kéwú lẹ́gbẹ̀ẹ́ lè búgẹ́dẹ̀ àmì olókù tàjọ kéwú ajé olóhun yìí wọ́n gbàtí ó ròyìn bàbá kí ló fàhádà Kamaluddin àbúyádù náà sí bàbá tí ìpúrọ́ bàbá ìdúró fún yẹn pé a fẹ́ lọ sáyìn passport kátó bàbá tí ń gbé fẹ́lómi ló ti máa sáyìn bàbá ò ní sáyìn fún yóò mo ní yẹ báyìí ní báńkì mo ní báyìí kọ́ káfí lọ́nà ò ní sáyìn fún yóò àmọ́ wọ́n fún ilẹ̀ tẹ́ ibi tàwọn jẹ́ ń ṣe olóhùn yìí ní fàhádà Kamaluddin àbúyádù ó funfun ní bàbá alájà fa ńlá ta wá jókòó ti lónìí ilé àfá ńlá ilé adó mẹ́ta wọn sí dáadáa púpọ̀ ọ̀rẹ́ mi Musa ó wà ń bílẹ̀ kan dìde èmi ni chairman yìí dìse yìí èmi ni chairman gbogbo students yìí azari ẹ̀yin lè mú ti zumura jẹ mo sì yọ mí mo sì gbélé ìmá
èmi náà àjọ bẹ̀rẹ̀ mú kẹ́ẹ̀fù ni wọ́n sì mọ̀ pé wọ́n gbélé yìí bá wọn ò sì yọ mí kọ̀wá sọ́sẹ̀ tí kò sígbà tí wọ́n ṣe mí títí wò ní gbè mí tó náà nǹkan ọlọ́mọba múlá dábàá bá foríjì gbogbo wọn mọ̀ ń lọ parí nu bàbá àlífà wọn ò tí ì dé nígbà tí àfa àtájù náà dábì parí wáàsí alákọ̀ọ́kọ́ ibo ni ìhún bọ àwọn wá takú pé ìhún bọ yẹ Ògùn state lọ́wà bàbá ní Dàọ̀mì lọ́wà Benin Republic olóhùn yẹn wà ta ọkọ̀ tí bàbá wí lọ́wọ́ yẹn tanumá àti tiẹ̀ lọ́ correct núùdà ọ̀tọ̀ ọwọ́ awádìí àṣẹ ìhún bọ mẹ́ta ní bẹ àṣẹ ìhún bọ yìí ti ń bẹ ní Dàọ̀mì bàbá ti bẹ̀rẹ̀ wáàsí bàbá wa dé ẹlẹgbẹ́lẹ̀ yóò torí nǹkan mi bẹ̀tẹ̀ gbọ́ táwọn ọgbọ́ o anakumula ọ̀yá rọ́bì òsúrí náà anẹ́sìrá àzìzá níjà ìrẹ̀ ó bá kú wá tẹnu wọn lọlé bàbá léèlà bàbá tó bí bàbá léèlà aláàjì sàláùdì tó bí bàbá léèlà ọmọ kéwà fáni àfa jáde níjọ àfa ìjọ dédì yàsíkà wọn ni wọn wọnú ó lè mìíràn Sàláùdín ni mò ń wẹ wọn ni ó jáde ọ̀rẹ́ mi ni ìwọ wa ń kọ alájàwẹ ló ṣẹlẹ̀ o ọ̀rẹ́ rẹ̀ ní ọ̀rẹ́ ta ní ọ̀rẹ́ Àjì Sàláùdín léèlà òkèwù ni mo nídìí yàsíkà ní ìsìn ni n òkèwù lọ́sàlùwàlá lọ́bà sàlùwàlá ló bá gba fatia fún àtàlẹ́ fúlàní ọ̀yá ké nígbà òkè tó ṣe kejì ó ṣe kẹta ọ̀ntọ̀ wá máa lọ mọ́dọ̀dọ̀ rẹ̀ ń bí ma títí tó fi kú ọ̀dà fáànù àmájọ tó bá rí èmi Tajul Adabi tójú wa bá pàdé báyìí ọ̀ padà tí mo ti wà eléhoro ẹnu tí wọ́n fẹ́ sọ lónìí ó kọ gbóyìn ló wà bí wàláhì tàláhì ájì Mahmood àfáànlá ara mo ṣe bísímìláhì ni àádádó àní ń tà dà tí n bá ń kọjá ń lọ lé àfáànlá tẹ́ bá wẹ́nu mi ìmà dá sọ ni tí a dáwò fún wa ìyá kan bẹ níwẹ̀ẹ́ ìyá alámọ̀lá àmàrí ọlọ́kà sẹ́yìn gbajúmọ̀ bó káàgbélù olóúnjẹ kan bẹ́ẹ̀ tí ẹ lẹ́ẹ̀sì àmọ́ wọ́n lọ́ fọ́bọ́ báwọn yẹn ti sọ́fà tó láwọn tó sọ́fà bàbá àwọn tí wọ́n gbọ́dọ̀ bàbá ó ní etí ẹ̀ san àwọn kan gbọ́dọ̀ bàbá tí wọ́n sanwó tí àbá fún scholarship wàá béèrè owó oúnjẹ ni lẹ́ẹ̀mẹ́ta lójúmọ́ bàbá fi kọ́ àwọn tí ń gbélé ni wà eléyọ àkúnlẹ̀ owó oúnjẹ àárọ̀ ni kí ló kọ́ tiẹ̀ ó fún ìyẹn máa kọ́yìn àbí àṣẹ máa ń mọ̀ọ́rẹ́ ni bàbá lọ béèrè ni ẹnìkan bẹ ọmọ Abdulhamid ńkọ́ Abdulhamid Zumra ìmọ̀pọ̀ wọ́n tọ́jú Zumra tí ìbá ṣe pé wọn ò ní gbà mí má bàbá tó sáná ìwé mi kà ń bẹ̀ tíra yìí ní substance ni ó ti gbé ni wọ́n mọ wọn alájà àmọ́ kàmáà sọ mi pé tí a bá approve university kàmáà di à ń lọ ṣe kọ̀mpútà standard pọ̀ mọ̀jálà yìí mo ní ẹ̀yọ kàyí mọ́ka ẹ̀kọ́ kàlásì mi bàbá pè à náà tàbá pè à ní Ìbàdàn pé a wá sọ̀rọ̀ bá ti máa sọ́nà ni wọ́n ní Abdul-Lateef Adékílékún wọ́n ní láyà kú wọ́n ní kò ní ṣe jàǹbá fàáfà rẹ̀ kò dẹ̀ ní ṣàbòsí fáwọn àfáà míì àmọ́ kò yẹ kẹ́ wá máa ṣe bálabàlà ìmáàmù àgbà mo ka àwọn ìmáàmù tí bàbá produce ìmáàmù Ọ̀fà ìmáàmù Oǹdó tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ dì sí ìmáàmù Ọ̀wọ̀ wọ́n yẹn ń jẹ last week ọmọ akẹ́wọ̀ bàbá ni ọmọ akẹ́wọ̀ bàbá kọ́ kàdí tíra mi nígbà tí
waziri Auchi chief imam Auchi tí ń jẹ imam èèyàn mẹ́pọ̀kàdínlógún ní adákọ̀ Láùchi tó kéwú ní Ọ̀wọ̀ tó ẹgbẹ́ àwọn ẹgbẹ́ Islam dání bàbá náà ni àpàdé lọ́wọ́ ọmọ bàbá sultan kọ́ yìí anakumula àpàdé lọ́wọ́ last week àjìfọ́lọ́ ṣọ́dá àwọn ànímọ́ àti jímọ̀ wọ̀ àwọn àti anakumula àwọn bàbá yín náà ti ń gbà tí Imam Madina dé wọ́n wà tó dé ń gbà tí Imam Madina tí bàbá ka welcome address Sheikh Gumi wà ń jókòó Sheikh Adam wà ń jókòó Emir wà ń jókòó Emir ni mi ò yọ̀ǹda kọ́ ọmọ rán yẹn o tí bàbá ti ń rán yẹn ti pẹ́ kọ́ ti ń prepare àwọn ọmọ ti pẹ́ eléyìí Imam Madina ìwọ lọ́wọ́ kàkiri ẹ̀ fúnra rẹ̀ àwọ̀ lọ́wọ́ Central Mosque sẹ́sì mẹ́ pé dúró tí mo dúró yìí Ọlọ́run ló ní kó jẹ́bi tí mo ti kéwù ní n ò lè dúró báyìí mọ́ alalẹ́ta shababa yahudu yawman fa ukhbirahu bima fa'ala al-mashir alalẹ́ta shababa yahudu yawman ẹ̀kẹ́kọ̀ọ́ ń bẹ̀ o fa ukhbirahu bima fa'ala al-mashir ẹ̀kọ́ tí mo fẹ́ kẹ́ ẹ̀kọ́ ń bẹ̀ ni pé bàbá akọ́ ọ̀kagi nìkan kí ọkọ̀wé lórí wọn tó bẹ́ẹ̀ ẹni tó yẹ pé gbogbo tó jẹ́ Ondo Èkìtì àwọn náà wọ́n mú dání èyàn ìjọ kalẹ̀ lẹ́yìn mo wá wà ní Central Mosque Ọ̀wọ̀ mo bá ti rábìtà lọ pé rábìtà ń jọ kejì gbogbo àwọn mùdírù látàgége gbogbo àwọn ìmáàmù Ìbàdàn ń bọ̀ kémi ọ lọ sọ́hùn gẹ́gẹ́ bí ọmọ akéwù àti Ṣáfì náà Málíkà pàdé ara ọmọ akéwù bàbá nù Ṣáfì Málíkà pa àṣàrù Ìsìlámù jẹ ẹgbẹ́ mo sóríire ọmọ mi lọ sọ fún mi sẹ́ ó ní bàbá bí tá a dé làwí àti di prof àtúrà di san òun tún lọ gba master kan ọwọ́ àkú àṣàrù Islam Abuja branch mo wá ń wò báyìí Mubaraku àwọn eléyìí tá ń wo gbogbo ọkàn wọn ni wọ́n máa sọ pé ń jẹ́ iwájú pẹ̀lú ògo Ọlọ́run àwọn ó sì nǹkan tó dáa fún lọrin ẹ̀sà mi ogun tí bàbá ṣe bàbá lọ sí ìjọ tí bàbá tí wọ́n fẹ́ gba ìwé àmà ṣe lẹ́kọ̀ọ́ àṣewá sí lẹ́kọ̀ọ́ àwọn alájì dìndí ajáfàlà ló dúró tiwọn gbogbo tó ṣẹlẹ̀ bàbá àfàlà ló mọ̀ alájà àfàlà wà ní ẹ̀rín lé in tó gbé wálé ikú bàbá oníkìjì pa ní àwọn nẹ́ẹ̀sì kọ́ ní tó gbé wálé nù tó náà tó mọ́ fẹ́ sọ ni pé ọlọ́jà parí pẹ̀lú ayọ̀ àtàláfíà ilé ẹni kọ̀ọ̀kan Ọlọ́run ní ìbàjẹ́ ilé alómọ́ta Ọlọ́run ní ìbàjẹ́ 1962 wọ́n jáde wọ́n níbi àwọn tó jáde lọ́dún náà wọ́n rántí mẹ́ta Hájì Musa ajẹ́ tó wọ́n bí àwọn ti kàpá wádìí ká tó wálẹ̀ àwọn bá lè àgẹ̀tẹ́ ń wó wọn ajẹ́ classmate ni àwọn ní akọm ní Barzanji mọ́ Barzanji òjò báyìí lọ mọ́ wọ́n ń gbé lérí kí olùbà àdálùbáríkà mọ́ ń lọ ilé àrí àgẹ̀mọ́ lọ́kẹ́ aláàjì wa fànlá ewu mọ́sọ́ 1962 Hájì Mahmood àfànlá òde ní Hájì Musa ajẹ́ tó wà bí odíbẹ̀lò Hájì Abdulkarim ọkọ̀ àlàájà ìkẹsàká amẹ́ta parí bí Hájì Mahmood orí bí lọ Hájì àfànlá náà sọ̀bí tọ́lọ̀ alájà wà náà sọ̀bí tọ́lọ̀ wọ́n mú Musa ajẹ́ tó wà bí ní Kẹfì Government College òkìkí wá kàn bàbá rẹ̀ níkan lọ́bì kankan o alájà àgbà náà máa sìn ẹ̀wọ̀ eléyìn oníwàásí àgbáyé ló ń fa fún bàbá Musa níkan lọ́bì kankan prof brilliant prof alájà àgbà wá dé láti kó wọ́n wá fa wọ́n wá ní tó ọdá ìfilẹ̀ ẹgbẹ́sà wá gífù report ń bí anakumula ẹ̀yìn lálágàfà mo fẹ́ gbélé náà nù wọ́n ní kí wọ́n bá sọ bàbá pé ọmọ dáadáa tí ìbá di nǹkan láyé nǹkan ńlá ní bàbá wa ní tí bàbá rẹ̀ wù ẹ̀yọ̀ǹda ọmọ náà lọ́wọ́ di prof o Musa ajẹ́ tó bílẹ̀ lọ́wọ́ di prof o Alhaji Karimu Saka tó permanent secretary sẹ́yìn pé Ansar Islam ni sẹ́yìn pé ẹjọ́ bàbá sì lè ṣe tó bá ilẹ̀ òde Ansar Islam kò lè ṣe wọ́n wá mú òní Ìlọrin Teachers College bígbà tí wọ́n mú yẹn ló epo bàbá wa ní máàdù náà lọ
1962 máàdù tí wọ́n fẹ́ dálẹ̀ ní ọlọ bàbá ní Haji Abdulrahim bá ń lọ sọ fún Haji Abdulkarim kọ̀sọ́mọ̀ àlọ́ nínú àwọn tíṣà bíi láti gbàtà tó tọ́ ti rìtáyà tó ti lọ àlọ́mọ̀ àlọ́ ní bí ọdún 5 tí bá sì fáwọn èèyàn nítàn tí bá sọ pé àtótọ̀ wọ́n tún máa skíìmù ẹ̀ wọ́n máa yọkó pósítà fún bí rí ọsà fún bí he was the games master ọdún tàn sáà Islam gba cup ní gbogbo Ìlọrin province in sọ fún ìjọ tẹ́bá láyè torí náà nǹkan àbàbà àtẹwà ní káwà sọ̀rọ̀ wọn lónìí bàbá àfá ńlá kìí ṣe tàjọ́ kan o a sì lè sọ̀tà wọn má Ọlọ́run ti fi wọ́n sáàyè tọ́tọ́ inna lihula haddathatni wa hiya sadiqatu fi ma àwọn náà kọ́ àwọn alájọ́ ìdí ìmọ́mọ́ ọ̀fà ìmọ́mọ́ ọ̀fà ń tọ́ pé mi pẹ̀lú ìmọ́mọ́ ọ̀fà pọ̀ a máa sọ ń jọ wáyá kí a máa sọ gbangba ayé pé ẹni tó mú a lọ lé kéwù ní ajá adékílékun ní ìwọ́jọ àwọn adélékè àfá gbogbo wa àwọn bèèrè pé àfá wo ní wí ní ẹ̀bà adékílékun náà ni alájàgbà bèèrè jọ́ kan àìrí láti àìrí Musa àwọn anakúnmọ́lá ń wà ẹrùgbẹ̀ ń wá òun ló mú lábájá wá lè kéwù òun ló mú wọn bàbá sì kọ kéèyàn kódà kéèyàn pé wọn gba ìyàwó ọmọ wọn kò lè tẹ́wa lọ́rùn ó tẹ́wa lọ́rùn tó kọ́ gba ọmọ kéwù wọn lọ tó ná alájẹ àdó àgbà ọmọ kéwù pọ̀ ìmáàmù Oǹdó lónìí tí mo ń sọ̀rọ̀ yìí ọmọ kéwù bàbá ní ìmáàmù Ìkàrẹ́ lónìí tí mo ń sọ̀rọ̀ yìí ọmọ kéwù bàbá ní ọ̀dọ̀ kí a lẹ wá débi à ń kọ̀m̀pí èèyàn ìmáàmù chief imam ti lọrin alan wa salam bin nuri zaman lọ́jọ́ tó wọlé wọn ní ẹ̀kọ́ àgàkó ìmáàmù lọrin ní tí kìlọ̀ fún bàbá fẹ́míà alan wa salam bin nuri zaman imam Bashiru ali fulani tí ẹ̀mí àbá dákẹ́ ọ̀rọ̀ ni tí imam bá kàn ọ̀rọ̀ ni tí imam bá sọ̀rọ̀ ọ̀rọ̀ ni tí ìmọ̀ mọ̀ lọ́rẹ́ bá sojú báyìí lásán ọ̀rọ̀ ni àìmọ́ mọ̀lẹ́ èèyàn dáadáa ni wọ́n sọ nígbàtí wọ́n yẹn bàbá ní mufti wọ́n lẹ́n tó tọ́ sínú èyí ti jẹ́ wọ́n lọ́lọ́ fi oyè mufti ó fi pamọ́ ni àwọn mẹ́tẹ̀ẹ̀ta bàbá ìmọ̀ mọ̀lẹ́ ìmọ̀ àgbà ìmọ̀ Fúlàní ìmọ̀ mọ̀lẹ́ ìmọ̀ Gàmbàrí tàná Aláàjì Délé ń bọ̀ lẹ́yìn sẹ́nu wọ́rọ̀wọ́rọ̀ nígbàtí ìṣe pé ọfẹ́ yọ lórí burú ìwọ́lọ́mọ̀ wá fún àfá kan lésì bàbá tó lọ Misra 1962 tí wọ́n mú Azhar branch Azhar rí àkọ́kọ́ orú ẹ̀ ní West Africa tẹ́ mú wá lọ́rin àwọn alájà fálánà ẹ̀ ti dúró tẹ́ o ẹgbẹ́ rẹ́gísírà University of Ilorin kọ́ ń tọ́jú ọmọ mi púpọ̀ ọlọ́wọ́ ó ń tọ́jú ọmọ pẹ̀lú àwọn ọmọ mìíràn jọ ń ṣèjọba Dr. Abiola Alhaji Mahmudu Lekere àti Abiola jọ ń ṣèjọba abẹ́ òní Mubaraku University àti Abuja lọ́hùn ẹ̀ríkẹ́ náà rí nǹkan lọ́rọ̀ àbá torí àsìkò ọwà lẹ́dẹ̀ oṣù kẹsẹ̀ ìṣẹ́ oṣù káàbọ̀ sí ìṣẹ́ ọwà lẹ́dẹ̀ tí gbogbo ayé pẹ̀tì ó ìsọ ń bẹ̀ pé ẹni tó mú mi wá sọ̀ṣun nígbà táwọn kan lérí pé àwọn alágbé wá ní ìfẹ́ dákọ ẹgbẹ́ nẹ́sà bí ti ṣe àwọn alákọ̀ gbé wá ó ní kò rí bẹ́ẹ̀ o 1993 ni bàbá Adékílékún gbé mi wá sẹ́dẹ̀ tí wọ́n tí ì mọ̀ tí wọ́n jẹ́ èèyàn lẹ́ ń wo ifá ẹni tẹ́ ń wò yìí àti alájà yàrá ń pọ̀ wọ́n ń sí alájà àgbàjẹ́ gbogbo owó tí wọ́n rí wọ́n wá lọ rí mọ́lé kéwú bíi ti bàbá kàmá alájà àgbà nígbà tí mo yá àmọ́ pápá mi ọ̀ka tí mo dálé mo yá lọ bá àwọn tápá wọn ká nígbà tí wọ́n dá South Islam rẹ̀ 1942 ẹ̀mí àní èmi Abdulkadir Báwa tí n bá sì ń bẹ̀ láyé ẹ̀ máa san £2.10 fún Ansar Islam nígbà tó di 1959 tí wọ́n kú alájà àgbà ní ẹ̀ẹ̀kan náà ni owó yẹn wọlé àmọ́ àpadà máa bí tọ́ há sí ìwọ ni wọ́n wá fẹ́ sí ẹ̀mí àní tí bá ṣe mi Alhaji Kamaru igbó ńlá ni mo wá lọ bá dòsì jáde sí mi
kódà igbó kékeré ń débẹ̀ rí ní gbogbo ńlá nígbà yà fi bẹ́ẹ̀ mẹ́ pé Arabic Teachers College jíjẹ́ bàtẹ́ lẹ́nfẹ́ ẹ̀mẹ́bìnrin ẹgbà lẹ́tà tó náà tí mo fẹ́ sọ gbẹ̀yìn ni pé bàbá níwà ìwà tí bàbá wa ní kódà àjìdá mẹ́gòrò tẹ́ wù anakumula àwọn ọ̀rẹ́ tìmí nù tìmí ọ̀fẹ́ dẹ́ kẹ́sẹ̀ pé ń sọ̀rọ̀ bá wò tìmí gan wá pretend wọn lọ pèlè wọn ọwọ́ adẹ́dẹ́ wọn kólẹ̀ fẹ́ mi àfa mi láì ṣe Buhari ọmọ Musa ọ̀pẹ̀ mẹ́wàá wàláì sàláì àwọn tẹ́ ń wò àjẹ́ àyára ilé kéwù wọn èmi ni mo approve ebi ni o abẹ́kọ́ èmi náà mo wá wọ ọ̀dọ́ yìí tí mo bá ń bẹ̀ yà mí lẹ́nu àti gbogbo owó tí wọ́n rí àti wọ́n rí mọ́lẹ̀ ni wọ́n sì bàbá jẹ ni bí ààbò tó tọ́lọ kọ̀ọ̀kan ńlá sílùú ẹ̀ táàmà tó náà kọ́ ẹ mú ìwà bàbá Kamal ẹ mú wà àwọn àfáà kan ẹ mú wà alájà àgbà nípa sùúrù bàbá ní òjò ń lọ yunifásitì ìyìn lọ bá wọn wọ́n ti gbà mí ní University of Ilorin mo ní ìwọ̀n lọ interview lọ́la torí ìwọ̀n nílọ ajá ìrìnà ni wọ́n máa pẹ́ kò tó bẹ́ẹ̀ o ẹgbà lẹ́tà sọ́wọ́ bàbá ń bọ̀ rò pé bàbá ní kò sí nǹkan kò sí bìtẹ́ àwọn àti ọ̀dà náà mẹ́jọ kò sí education ajúwa alájà fanlá ajínúrẹ́ ni ẹ̀tún dìde lẹ́ẹ̀kan sí Sheikh Abdul Wahab Sanusi Sheikh Mahmoud Alfanla Musa Alfanla náà bẹ́ẹ̀ ti rí bó ti rú ó sì gbé àbàdé ṣàwó ó gbé àbàdé ṣàwó ó wà ń bẹ́ ń tíṣ bàbá wa ní tó ń gbà tó wá gbé adé yìí ní ìsìn ta ní guest speaker anakumula ẹ̀yìn náà ni ń gbà tó gbé adé ṣàwó àwọn ga high school tó lẹ́fẹ́ kọ́mọ́sá sí ta ní chief launcher anakumula ẹ̀yìn náà ni bàbá ní Haji Isayi ọ̀dọ́wọ́ rẹ o Haji Isayi ní èmi ò dé sàwórí àmọ́ pẹ̀lú ògo Ọlọ́run ní bàbá yìí lẹ́gbẹ̀mí dé ṣàwó àmọ́ pẹ̀lú ògo Ọlọ́run mọ́sálásí náà ó débi kan lónìí kí la fẹ́ máa sọ pa àbá kí la fẹ́ máa sọ pa àbá wàkà min àjíìnì kàti sàrípùnà àbìlà kúlí وكم من عجيب قد شربنا إلى كل wàkà min fẹsẹ̀lú kàdí àkálínà bìlà làhàmì وكم من تسأل قد أكلنا بلا لحم aláàjì wa Gali Aláya bàbá Kamal àti bàbá yìí 1907 ten claim fàlàjì àgbà ó lè correct àmọ́ 1905 náà bí Haji Gali Aláya bàbá yìí wọ́n ní àwọn méjì ọdún kan náà ní ẹbí àwọn tó ní bàbá Kamal 1905 àwọn lọ correct àwọn tó ní 1907 kò correct àmọ́ mọ́ rántí dáadáa nínú àwọn ọ̀rẹ́ bàbá ní bàbá yìí wà kódà wọ́n wá kí wá lé ké wọ́n ní tí mo sì wí tí n bá kọ́yìn ẹgbà lọ ọmọ mi náà lágbà lọ sàbúrì yìí o Subhana rabbika special adviser wallahi bẹ́ẹ̀ ti wà special adviser ẹni tó wà lọ́yọ̀ọ́ náà lémi náà mo kọ́ special adviser tọ̀yọ́ chairman prison board àdàbí ni mo sọ lójú gómìnà ní ju apafọ́mì mo tún wá ń sọ lónìí pé lójú àwọn aṣojú gómìnà pé ẹ̀ ń perform Subhana rabbika wasalamu ala al-mursalin alhamdulillah ẹ̀dàkùn ẹ̀bá ń sọ pé ẹ̀dàkùn ló bá àti máa ṣe gbogbo wa pátá ẹ̀dàkùn ẹjẹ́ á sọ pé afakumullah Olúwa adúpẹ́ o Olúwa adúpẹ́ o Ọlọ́run adúpẹ́ o nínú ọ̀rọ̀ tí mo sọ kí bàbá tó gba microphone ó ní wípé ẹ̀bùn Ọlọ́run ó náà ní ẹ̀mí gúngùn ẹ̀bùn Ọlọ́run ó náà ní àlàáfíà Ọlọ́run wá bùn bàbá wa Láàjì àgbà ó bùn wọn lẹ́mí gúngùn ẹ̀mí yẹn gùn Ọlọ́run tún wá bẹ́ẹ̀ bá sì sọ fún bàbá ibi tí bàbá lò dé nígbà náà bàbá mọ̀ pé àdúrà fà àgbà ni bẹ́ẹ̀ bá wí nǹkan kan nípa tọ̀ àtúngbọ̀dọ̀ owó àpò ni àtúngbọ̀dọ̀ mọ́ pé wọ́n fún yín lówó mọ́ bá ń délé ni wọ́n pèrú ẹ̀ Ọlọ́run jàrí yín pẹ́
náà ní ọwọ́ àfáà wá fún yín tọ̀ wọ́n ní bàbá wa KSK alhamdulillah ọtún jọ ọmọ kéwù bàbá náà alhamdulillah ẹ dákun jama ẹ̀mí gúngùn bàbá wa Alhaji àgbà ọlọ́run dákun mọ́sà bùn àwa náà nítorí pé nínú ẹ̀mí gúngùn náà láti rí i pé ọlọ́run bùn bàbá àgbà pọ̀ kági ọlọ́run bùn wọn lẹ́mí gúngùn alhamdulillah ọlọ́run bùn bàbá àgbà alómọ́tàtà wa báyìí adúpẹ́ ọlọ́run bùn wọn lẹ́mí gúngùn bẹ́ẹ̀ ni ni bàbá wa àgbà tá a kọ́kọ́ fi ọ̀dọ̀ wọn sẹ́wọ́ bàbá wa olórí gbogbo ọmọ kéwú bàbá wa Kuranga Sheikh Sa'aduddin Kuranga Adébáyọ̀ ọlọ́run dákun mọ́sà jẹ́ kẹ́mi wọ́n tó gùn sí i bàbá wa Sẹ́ríkì Malamai ẹ̀mí gúngùn ó fi ta wọ́n lọ́rẹ̀ bọ́bá rí bẹ́ẹ̀ wákùn gbogbo ọmọ àdàbíyà bàbá àgbà adékélé kó tá ń gbọ́rọ̀ lẹ́nu wọn lónìí náà ẹ wo ẹ̀mí gúngùn ẹ wà láàfíà ẹ wo ẹ̀mí gúngùn ẹ wà láàfíà agbága kalẹ̀ fún wọn ní ge kí wọ́n sọ̀rọ̀ kí wọ́n jókòó ni àlàáfíà sì tún gbé wọn dìde àlàáfíà sì tún gbé bàbá ẹ̀ ní gbàárẹ̀ o ẹ̀ ní sàárẹ̀ nǹkan kan sì ní sẹ̀mí yín alibarika nabi sallallahu alayhi wa sallam ẹ dákun ẹ sáà mi tó hó dáadáa àmín 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 ya Allah. wọ́n ní Malam Abdulhakeem alumata University Abuja wọ́n ní 10,000 àkọ́mọ́ àlàkọ́ àbájáde láti University of Abuja owó epo ẹ dákun ẹ kó sí wọn lápò ẹ kó sí wọn lápò awo mọ́tò bá wọn sí mọ́ ilé alumata la wà ilé alubarika wa ilé alubarika wa a darí sọ́dọ̀ bàbá wa national missioner Southland South of Nigeria lábẹ́ dídarí sọ́dọ̀ bàbá wa national missioner kí àwọn aṣojú gómìnà wa níjòkúlẹ̀ ọlọ́run kó bá wa dúpẹ́ fún yín ẹ ṣé púpọ̀ ọlọ́run yóò san yín lẹ́san rẹ̀ tí a bá ka àwọn àyè tá ti lẹ́nu ìgbà tí ìjòkó yìí bẹ̀rẹ̀ a ṣe flag off níyìn láǹsá ìsìlámì ní àwa lọ sọ́dọ̀ àwọn bàbá wa ládàbàtà àwa yín náà lájọ ṣe ta dábàtà bí n bá gbàgbé bẹ́ẹ̀ ẹ fi àyè Alhaji àgbà lẹ̀ ọlọ́run ní padà lẹ́yìn yín o albarka nabi sallallahu alayhi wa sallam ibi tá à ń máa darí sí bàbá ti gbọ́ wá sí tán báyìí òun náà ni ríra àlékún òkẹ́ àti ìgè àti àlékún albarka lára bàbá wa Alhaji àgbà fún àwọn àfáà wa tàwa bá nítorí pé wíwá wa yìí kìí sàwa wántara yìí kìí sì sàwa jáńjá yìí àwa kọ́ la wá o Alhaji àgbà ni wọ́n wá o àwa kọ́ la wálé alómọ́ta o agbélé kéwù bàbá wa ilé kéwù tó produce bàbá àlùbáríkà bàbá táwọn Alhaji àgbà lò wọ́n sí gbogbo ọ̀nà ni wọ́n fẹ́ lu bàbá alómọ́ta sí tán wọ́n lu bàbá alómọ́ta sí akọ̀mọ̀kéwù wọ́n lo bàbá lọ mọ́tàsí àṣewà àti mọ́sálásí jímà wọ́n lo bàbá lọ mọ́tàsí àkọ́ mọ́sálásí jímà nínú kọmitì mọ́sálásí jímà lọ́rin tí wọ́n ṣiṣẹ́ tí wọ́n ṣàṣeyọrí tí ọba Mẹ́kà pírẹsidẹ́ǹtì Nàìjíríà fi wá sí mọ́sálásí náà nínú àṣeyọrí ńláńlá bàbá àgbà lọ mọ́tà wà nínú wọn gbogbo eléyìí wà nínú mizanu hasanati wọn gbogbo ń ta bá rí lónìí ló kọ bàbá lọ mọ́tà ní tí wọ́n ti ní lọ́dọ̀ Ọlọ́run jù bẹ́ẹ̀ lọ ọdún bá wa kọ́dọ̀ ń bá lé wọn kún nìkẹ́ kó bá lé wọn kún nígẹ̀ kó bá lé wọn kún láàánú Ọlọ́run bí a bá lọ gbogbo inú ilé kọ̀ọ̀kan láti gbàtà bẹ̀rẹ̀ à ń sákàn wípé ọ̀kan ṣoṣo òun náà ní inú ilé tá ń lọ gbogbo ilé tá ń lọ ọ̀kan ṣoṣo ni ẹ rí i pé ńgbàtà wà lọ́dọ̀ àwọn bàbá wa ní adábàtà ara àwọn adájọ́ àmọ́ dá owó kọdá pòfẹ́sọ̀ gbogbo ẹ̀ bẹ́ẹ̀ la nílé la bẹ́ẹ̀ la wá nínú ilé alómọ́tà yìí náà àmọ́ dá owó kọdá ni nítorí pé àwọn bàbá òun la wá Ọlọ́run ò dákun àbí àfààní rẹ̀ àfi bíọ́ gbogbo bàbàrà tí ń bẹ nínú ilé alómọ́tà látara bàbá àgbà Sheikh Musa Alfanla alómọ́tà ni látara bàbá àgbà Sheikh Zunurain Alfanla alómọ́tà látara bàbá wa àgbà Sheikh Abdul Wahab Sunusi Almadani alómọ́tà bẹ́ẹ̀ látara bàbá wa àgbà Alhaj Sheikh Mahmoud Alfanla alómọ́tà gbogbo bàbàrà tí ń bẹ lára wọn kàkà kó ń bẹ Ọlọ́run albarka nabi sallallahu alayhi wa sallam ń fẹ́ yìí retí bàbá national mission torí kìíní yóò lè gùn dé ṣé ọ̀dọ́dọ̀ wọn ọ̀dà mọ́ pàṣẹ kí wọ́n máa bọ̀ wá bí mọ́ pàṣẹ bí bàbá máa bọ̀ wá bí kí iṣẹ́ yẹn ó yàtọ̀ sí tàṣà ìsìlámì díẹ̀ kí wọ́n rí pé centenary là ń ẹ má sáré bàbá ẹ má sáré àfàkùnmọ̀lá. As-salatu ala nabiyil karim.
adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run o jàmáà ẹ dákun ẹ jẹ́ àpapọ̀ dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اللهم صل على سيدنا محمد وعلى آله وصحابه وسلم آمين. Bàbá wa Alhaji àgbà níjòkó my lord grand kadi gbogbo ẹ̀yin àfáà wa ilé alómọ́tàlá wa ilé àfáà wa la wà bí bàbá wa imam bí wọ́n ṣe wí àwa wò pé kò sẹ́ni ọ̀ràn bẹ̀jú àfáà wa lọ bàbá wa wazirul mu'minin adamallahu hayatahu fún gbogbo ilẹ̀ Yorùbá látòkè délẹ̀ Ẹdó àti Delta àfáà wa bàbá wa mufti àfáà gbogbo àfáà aláníyàn dáadáa gbogbo àwọn ọ̀rọ̀ tẹ́ rí tí wọ́n ń sọ yìí bàbá à ń kọ́ lẹ̀ gbogbo ń tọ́lọ̀ ń ṣe fún wọn èyí tó ga jù nínú ẹ̀ láníyàn dáadáa níbi àwà náà ni o bàbá wa Adékúnlékún wájọ́ náà wọ́n sì ń fa sòkòtò báyìí wọ́n ní sẹ́rò pé gbogbo yín lẹ́ẹ̀lọ́ Káírò lẹ́ẹ̀lọ́ Mọ̀dínà bíi tiwa ni omi ò ní jáde lé ẹ̀ sì dé èèyàn gbogbo wọ́n wá lọ ṣèwé wájọ́ náà GC ọ̀pọ̀lọpọ̀ ní ọlọ́léèwé rí lásìjòkó tìwé náà la páàsì GC wọ́n bá kú kìkìdá yìí náà Ọlọ́run san yín lẹ́san rẹ̀ ọjọ́ lọ ọ̀rọ̀ àfáà wa lẹ ti gbọ́ yìí bàbá wa ló mọ́ta a dúpẹ́ fún yín ẹ̀yin àfáà wa nú ilé wọn ò yẹ wọn ò gbó láǹsàrù sílá ẹ fìgbà kálẹ̀ mọ̀mọ́ dúró ti bàbá wa Alhaji àgbà ilé kejì nílé alómọ́ta fúnlẹ̀ àfáà wa ará Àgbàjì gómìnà wa akínyín torí ẹni ọba ti rí dòkítọ̀ torí special adviser àgàgà Alhaji wa Saduddin Salahuddin Dr. Wagali Alhaji wa Dambe Goro akínyìn o gbogbo olókọ tẹ́ wà lágboolé wa nílẹ̀ alómọ́ta lẹ́ni ìyàwó àgbà akínyìn ẹ ṣé kò síbi tá ń lọ ọ̀tà ìjà lọ pẹ̀lú yín alibarika ọlá ẹ̀ aṣáájú ẹ̀dá ọlọ́run onífakasán ara ẹni kọ̀ọ̀kan wá so bá a ṣe wí báyìí nísìnyí à ń lọ agboolé wa nílẹ̀ alómọ́ta ọjọ́ ti lọ adé bàbá wa àgbà màálìmù àgbà Maulana bàbá wa dúnú rẹ̀ ẹ ṣé púpọ̀ wọ́n tún lọ kírun lógidi dì sí wọ́n sì kọ̀ tí ajọ́ máa lọ bẹ́ẹ̀ gbogbo wọn lọ́wọ́ tí ń yọ ọlọ́kọ̀ọ̀kan bàbá wa Sheikh Abdul Wahabi Sanusi bàbá wa Sheikh Mahmood gbogbo ilé alómọ́ta ní ibo Tanzania kọ́ra bàbá wa Mọ́gàjí wọ́n jòkó lẹ́gbẹ̀ẹ́ mi lálẹ́ báyìí inú àwẹ̀ DC náà ni àfáà wa Sheikh Abdulrasheed sì gbàyé wọn bàbá tí ń rí wọn á rí wọn lẹ́gbẹ̀ẹ́ ilé wọn lé alómọ́tò ní dìtàn bú tó bísímìláì hábì ibi dọ́ àtùkún káyà kan. dókítà ẹ dákun ìwojú lẹ́nu. hábì ibi dọ́ àtùkún rúdàtì ilẹ̀ ikùn. إليكم هذه بضاعتكم ردت إليكم bìdọ́ àyínà lágbédè yìí àfáà wa Sheikh Abdulhamid Abdulrasheed Ra'isul Muallimin ó ti wà lọ́dọ̀ bàbá wa àdúrà gbà àwọn náà ni wọ́n mọ ètò ìbẹ̀ náà wọ́n dé báyìí. هذه بضاعتكم ردت إليكم ayọ̀bọ̀ sí ọlọ́run jẹ̀mọ́ à ń ru ẹrù wúwo bọ̀ náà ló jẹ́ rìn wọn ó fẹ́ lẹ̀lẹ̀kùn. bàbá oní alómọ́ta. ilé Alhaji àgbà ni gbogbo ilé alómọ́ta pátápátá bàbá kan náà lẹ́nu tó ṣẹ̀ gbogbo wálẹ̀ ìka ló yàtọ̀ ọ̀tọ̀ síra wọn àwọn gbogbo tí ń jẹ́ ilé alómọ́ta pátápátá wọ́n fún ilé yìí ní 1,434,000
àpapọ̀ owó tó ti wá wọlé fún wa báyìí ó jẹ́ 5,590,000. 5 million lórúkọ ilé fúnra wọn 1 million ó lé àmọ́ gbogbo ìwà ń wáyà yìí ìwà lọ́wọ́lọ́wọ́ nísìnyí ná 5,590,000. gómìnà wa látọ̀dọ̀ gómìnà wa 500,000. Another 10,000 naira, 20,000. Ẹ dákun jàmá dákun farabalẹ̀ ọ̀rọ̀ rẹ̀ ò ní dàrú ọlọ́run ní sí ọlẹ́rú tí ń fetí gbọ́ owó lásán àwa náà ò ní ni àwa náà ò ní dákun farabalẹ̀ torí ọlọ́run kẹ́ gbogbo wọ́n ní àpapọ̀ wọ́n ní owó látọ̀dọ̀ àwọn aṣojú gómìnà 500,000 wọ́n fi sọpọ́ọ̀tì Alomata family. Afawa Sheikh Raisul Muallimin lódòta Allahu Akbar Allah wọ́n ẹ̀rọ ọlọ́run kan gíláàsì ojú ẹ̀rọ ọlọ́run kan gíláàsì ojú ahòójú ẹ̀rọ ọlọ́run tó sọ ahòójú nù ó wà lórí tébù yẹn yìí o ẹni ó sọ gíláàsì ojú nù ó wà lórí tébù yìí. Allahu Akbar Allah Akbar bẹ́ẹ̀ni ọ̀dọ̀ bàbá wa Alhaji Àgbà là ń lọ àti bàbá wa gáàkà ní ìtura bàbá wa ọlọ́dún gáàkà ní ìṣẹ́lẹ̀ kọ́kọ́ bí wọ́n lọ sí ilé wa ilé àgbà ilé Alomata ọlọ́dún Muhammad ọlọ́mọdé náà wọ́n sàmúlẹ̀ ìlànà ọlọ́mọdé ó dókòkò láéláé gbogbo tí ń jọ máa bẹ̀ ẹni tí wọ́n ti bí ọlọ́njẹ́ ọmọ lálùbáríkà ọlọ́njẹ́ mi wọ́n gùn kó fún alálàáfíà bàbá dúpẹ́ fún gbogbo wa púpọ̀ o wọ́n dúpẹ́ fún wa púpọ̀ wọ́n lọ́wọ́ wà pẹ̀lú wa kò ní fi wálẹ̀ o yóò ṣàlékún tọ́sọ́nà fún wa àlékún àlàáfíà yóò ṣe yóò ṣàlékún dùnú fún wa Islam ọlọ́run nígbà lọ́wọ́ wa bẹ̀rẹ̀ torí àfá àgbà ta jòkótà àlùbáríkà wọn yìí èdè bàbá Alhaji Àgbà èdè gbogbo ọmọ kí wọn látòkè dókè àtọmọ ọmọ àtàrà àdúgbò àtọlólùfẹ́ tí ń bẹ lọ́dọ̀ ọlọ́run bá kẹ́ gbogbo wọn gbogbo ansar Islam pátápátá gbogbo àdàbíyà pátápátá tí ń bẹ lọ́dọ̀ ọlọ́run bá kẹ́ wọn wàhálà bá Alhaji Àgbà nínú Islam òun la jòkótì yìí ọba tó ní ọdá lánàá tó dáńjẹ ta ó tún dá lónìí ọ̀lá tá a dájú kọ yìí náà ọlọ́njẹ́ ọmọ adá ni bá a ṣe tọrọ fúnlẹ̀ Alhaji Àgbà yìí gbogbo tí ń jẹ́ ansar Islam àtolólùfẹ́ ọba Alhaji Àgbà ọlọ́njẹ́ lè kálukú náà ọmọ lálùbáríkà sọnù lè wádìí lè mọ́lẹ̀ àti gbogbo tí ọmọ jáde ń bẹ̀
ọlọ́run sí wọn lọ́mọ dùnú ọmọ kíríkì ọmọ tí gbẹ̀yìn tẹ́yìn ṣe fatiha bisimilahi rahman rahim alhamdulilahi rabbil alamin arrahman arrahim maliki yawmiddin iyyaka na'budu wa iyyaka nasta'in اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين